Àbíkẹ́ ló lọ ní kòkó àkọ́kọ́ omi àkọ́kọ́ dànù tí gbogbo ọmọ fi ń dẹ̀rọ màmá àwọn tó jáde láyé. Ibi tó kọjú sí Ọlọ́run jẹ́ kó dára, ẹ̀yìn tó fi sílẹ̀ ò ní bàjẹ́ láéláé. Gbogbo ọmọ àtọmọ máa yá ọmọ àtọkọ mọ́. Ẹ kú dárò màmá mi o. Alájà Àbíbátú Àbíkẹ́ aya Balógun o. Gbogbo ará Èsì ẹ máa kú lóde màmá mi o. Ọmọ ọba Àbíbátú Àbíkẹ́ tó ṣe bẹ́ẹ̀ tí ó bá wà gbélé ayé mọ́. Ọ̀run dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kó dẹ̀lẹ̀ fẹ́ni tó kú o. Ọ̀run dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kó dẹ̀lẹ̀ fẹ́lẹ́ jẹ́ funfun. Àbíbátú Àbíkẹ́ o. Ọmọ àṣàdọ́ mélèrè àjọbọ yìí tí ó máa pàṣà. Ọmọ wírọ̀mbí o. Aláòkọ̀sìn. Oníwọ̀ sọ́fì wírọ̀mbí o. Ọmọ Akínlò. Kò dágbére fẹ́ni kankan. Àbíkẹ́ ìwọ lọmọ onílé ẹ̀rọ. Ìtì àjàdó máa bọ́lẹ̀ mọ́ òkà. Ìwọ lọmọ tí àjàdó amọ́lẹ̀ bí orí mú aké sára lé tantan fẹ́yìn ó lè gbó tẹ̀tẹ̀. Ìtì àjàdó máa rán ní lẹ́wù ní sàárẹ̀ o. Owó lọ, ẹ̀wù pòórá o. Àbíkẹ́ ṣe bẹ́ẹ̀ ó dágbére fáyé. Ó lóun ò bá wá ṣe láyé mọ́ o. Ẹni tá a rán lẹ́wù wá orí nílé bàbá tó bí ọlọ́mọ. Ó máa sùn mọ́ wàásùn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ a ò rí o. Gbogbo ọmọ ọlọ́mù apẹ̀rán ẹ kú dárò. Ẹ̀yin ọmọ ọlọ́mù apẹ̀rán ẹ kú dárò. Ẹ kú dárò Àbíbẹ́ tó ṣe bẹ́ẹ̀ tó lọ. Àbíkẹ́ ọmọ ọlọ́mù apẹ̀rán ni ọmọ ọlọ́rọ̀ alágogo dẹ. Àsìgbà bẹ́ẹ̀ dọ́nà tòmù. Ọmọ èwú yẹn ti dọ́mù ó dọ̀tun. Àṣẹ̀ṣẹ̀kú yẹn ti dọ́mù ó di ìkàsì. Ìkàsì tó kù dé pẹ́ o. Ìwọ ọjọ́ tún méwù dèmi. Ṣé èwú yẹn gbá yìí ọjọ́ ọ̀tún lọ ní nílé yeye tó bí ọlọ́mọ? Ọmọ bẹ́wúrẹ́ bá sọnù ló mú apẹ̀rán. Kọ́ máa fi nà yín bàbá ìyá yẹn èésẹ̀gbẹ́ gbẹ̀ràngbẹ̀ràn. Adìyẹ òkòkò tó bá sọnù ló mú apẹ̀rán. Kọ́ máa fi nà yín bàbá ìyá yẹn èésẹ̀gbẹ́ gbẹ̀yẹgbẹ̀yẹ. Ǹjẹ́ tó bá jọmọbìnrin rọgbọdọrọgbọtò mi alàgbà ló bá sọnù ló mú apẹ̀rán o. Kọ́mọ rẹ̀ lẹ́sẹ̀ wá pè yín ẹlẹ́sìn ńlá ní kánrán sí yeye tó bí yín lọ́mọ. Àwọn lọ́mọ arọ́pọ́n lájọ mi tọrọ ẹ̀sìn sàmùsàmù lọ́nà tòmù. Ìyá Àmúkẹ́lẹ́rẹ̀ mú dágbére fáyé o. Ìyá Àmúdàṣírò Àlàbí ṣe bẹ́ẹ̀ àhórí àhòsùn àhòwò. Ìyá Mustapha ọmọ gbọ́lá o. Ọmọ tó máa jáde sá òkú lẹ́dẹ̀ màmá rẹ̀ o. Òkú dárò sí kú dárò. Ìyá Múráínà kan nílò nílẹ̀ yóò di gbére. Ó di gbèrègbèrè o. Ìyá Músàtàndá ti fọwọ́ òkun lélẹ̀ o. Abíamọ ti sinmi agbájá. Ìyá Mọ́rẹ́nikẹ́jà sísá. Aya Múráínà o. Òkú délé màmá rẹ̀ tó wálé ayé tó ti lọ. Àbíkẹ́ ti lọ nù o. Òkú tọ́jú Àbíkẹ́ fọwọ́ òkun lélẹ̀. Gbogbo ẹbí Balógun nílé Ọlálọ́mí o. Ẹ kú délé aya rẹ̀ tó wálé ayé tó ti lọ. Ẹ kú délé ìyá mi Àbíkẹ́ aya Ọlálọ́mí o. Aya kúkúndùkú ṣẹ̀wẹ́ gẹ̀rú ọ̀pọ̀ ogun abíkú mọ́ gàlégàlé. Bàbá rí rẹ ni o. Àbíkẹ́ ó ti rán làkànbí rẹ̀ lọ́rùn alákejì. Lálọ́mí ò máa bí sùjọ́kọ̀ ìjàkadì kátàkìtì lóru ọ̀fà. Lálọ́mí lórí ló kẹ́sà àṣọgọ́. Àbíkẹ́ ẹyẹ ẹ̀yẹ̀rú ọ̀kí tí mo rí mo kásà àṣòkòtò. Àkànbí mo rí mo kásà là ńlápá. Gbogbo ọmọ ìyẹ̀rú ni mo rí mo kásà là lọ́bẹ̀. Ẹ sì
gbilẹ̀ lápá mi èdè pẹ́ẹ́pẹ́ẹ́ tí mo kúnlẹ̀ mi ò rẹ́lẹ́jọ́ mọ́. ẹ kú délé ìyàwó èyí tó wálé ayé tó ti lọ. wọ́n di gbére. Àbíkẹ́ ó di gbére o. ó di gbèrègbèrè àbíamọ lẹ́sẹ̀ ògbèjì. ó dojú àlàfírí ó di bẹ́ẹ̀ ní bá ń jọ ni o. Àbíkẹ́ ó di bọ́yàn bá ń jèèyàn. ká tó tún rí màmá o. Àbíkẹ́ bó o bá délé o kílé. bó o dọ́nà o béèrè ọ̀nà. àtètè délé iṣẹ́ ẹ̀mí àkọ́fi jẹ́ o. ọmọ eléré àjọbọ ọmọ ìtì ọmọ àpàṣà. ọmọ ìtì àpá dọ́nà náà lò ó. ó lọ ní kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ àkọ́kọ́ omi àkọ́kọ́ dànù. àgbẹ̀ lọ pẹ̀lú àrò dídá. àlùkò lọ pẹ̀lú ọ̀sùn kíkún. lékeléké lọ pẹ̀lú aṣọ funfun. Alábìkẹ́ lọ ó sì lọ́mọ láyé. àgbẹ̀ lọ pẹ̀lú àrò dídá. àlùkò lọ pẹ̀lú ọ̀sùn kíkún. lékeléké lọ pẹ̀lú aṣọ funfun. Alábìkẹ́ lọ ó sì lọ́mọ láyé. ìṣẹ́jú kékeré. gbogbo ẹni ọlọ́run bá fún ní yọ̀ǹda àti lè dúró báyìí kánàró fún ọlọ́run láàrin ìṣẹ́jú kékeré. Àmín. Bí a ti dúró yìí, bí a ti dúró yìí Ọlọ́run ni a kọ́kọ́ fẹ́ kí. ọlọ́run ni ọba tí a kọ́kọ́ fẹ́ kí Ìṣẹ́jú kékeré. níṣẹ́jú kékeré. A wá kí bàbá wa chief imam tó fàyè gba gbogbo wa. a wá kí bàbá wa chief imam àgbà tí wọ́n fi àyè gba gbogbo wa Níwọ̀nba ìṣẹ́jú kékeré níwọ̀nba ìṣẹ́jú tí ó dùn mọ́ lọ́hùn. léyìí tí ó dùn mọ́ lọ́hùn. Wàká ní subhanallah wa bihamdi subhanallahil azimi. Subhanallah wa bihamdi subhanallahil azim. Subhanallah wa mímọ́ rẹ̀ Ọlọ́run subhanallah. ọba tí ó sì kankan tó mọ́tò subhanallah wa bihamdi subhanallahil azim. Muhammad gbogbo padà. wọ́n ní ká jòkó padà. Bàbá wa ìmáàmù àgbà. bàbá wa ìmáàmù àgbà Gbogbo olúwa yìí. fún gbogbo ìlú wa yìí. Ẹ bá ń wí fún bàbá wa ìmáàmù. Àjìrùmọ́ kọ́dídàmọ̀ fi dínì nàbí yìí Mustapha. sallallahu alayhi wa sallam. Amúnùhù min shiddati dunya wa hura kadikafa. Amúnùhù min shiddati dunya wa hura kadikafa. Àjìrùmọ́ kọ́dídàmọ̀ fi dínì nàbí yìí Mustapha. sallallahu alayhi wa sallam. Ẹni tí wọ́n ní kọ́ máa ṣáájú fún wa níbi ìrun ẹ̀sìn. ẹni wọ́n ní kó máa ṣáájú fún wa níbi ẹ̀sìn rò. Ládá tí wọ́n máa gbà. ládá tí wọ́n máa gbà. Ọlọ́run ní tó dáa jù. Ọlọ́run ní tó dáa jù. Amúnùhù min shiddati dunya. Bàbá gbogbo tí ń jẹ́ lọ́fọ̀fọ̀ ayé. gbogbo tí ń jẹ́ ilé koko ayé ò ní bá yín bàbá yìí bá mú. Bàbá sàmì fún bàbá ìmáàmù. amiina. Min shiddati dunya wa hura kadikafa. Ẹ máa gbádùn nínú ayé ni. ẹ máa gbádùn nu gbogbo ayé. Ọkùnrin ti bẹ́ẹ̀ kí á máa ọlọ́run ní àníbẹ́ẹ̀lì kìí àmà kò ní yọ inú gbádùn. Ẹ bá ṣe la hawla wala quwwata la hawla wala quwwata illa billahi illa billahi al-aliyyil azim. Gbogbo ẹ̀yà yìí mọ̀ ìlú wa yìí. àti gbogbo àwọn tí Ọlọ́run bá fi ṣaṣáájú pẹ̀lẹ́tẹ̀lì bàbá wa ọlọ́lá ọba wa. Bàbá wa ìmáàmù. ọlá bàbá ìmáàmù. Gbogbo àwọn àyímọ̀ ìlú yìí. gbogbo àwọn ẹlẹ́rìí nínú ìlú wa yìí. Ní máa padà sí ibú. àyè máa padà sí ibú. Bàbá Usman. ayakumullah. Tí a bá fẹ́ ṣàdúrà fún kábíyèsí. bàbá wa ṣàdúrà fún bàbá wa kábíyèsí. Ló bí a ṣe sí ti bàbá wa ìmáàmù. bí a ti ṣe ti bàbá wa ìmáàmù. Láàṣẹ ti bàbá wa kábíyèsí. bẹ́ẹ̀ láṣẹ ti bàbá wa kábíyèsí lódìdí. Torí ẹni tí Ọlọ́run bá gbé ìlú lé lọ́wọ́. torí ẹni tí Ọlọ́run bá gbé ìlú lé lọ́wọ́. Ọlọ́run ní Sultanu, èmi ni ọba oní agbára. Ọlọ́run ní èmi ni ọba alágbára. Tí mo bá wá fìyàn jẹ ọba lérí ẹ̀yẹ. tí n bá wá fi ẹ̀sìn ọba lérílẹ̀. Gbòógì nínú. gbòógì
èmi ọlọ́run ọba tẹ́ máa sáàdì nù ọlọ́run ní bòógì òun ọlọ́run nù tẹ́ máa sáàdì tí òòrùn òfin ní pa yín tí ìyà òfin ní jẹ yín. ẹ bá gbé ọlọ́run tó bí. Allahu akbar. Ìlọrin làwa ti wá. Masha Allah. Nígbà tí mo béèrè ọkọ̀ bàbá wa kábíyèsí. Ngbà béèrè ọkọ̀ bàbá wa. Ọwọ́ àjọ ọkọ̀ bàbá wa ti bàbá wa Ìlọrin. Ọwọ́ ṣe déédéé pẹ̀lú ọkọ̀ bàbá ọlọ́lá ọba lù lọ́rin. Ẹ kò máa ṣe ṣéwù fún bàbá wa náà. Ṣéwù. Ìpínlẹ̀ Kẹ́sì. Ṣéwù. Ìpínlẹ̀ Kẹ́sì. Ṣéwù. Ẹ wá wí bẹ́ẹ̀ pé àtọ́lá ìlà yìí. Umura ṣe ìyàlí mi náà. Àtọ́lá ìlàyé umura ṣe àlìmínà. Àtọ́lá ìlà yìí. Allah. Umura ṣe ìyàlí mi náà. Àtọ́lá ìlàyé umura ṣe àlìmínà. Násìrì wà Yúsìrì, sọ́mà bílí ẹ̀sìn mùsùlùmí jù. Binasiri wa yusiri sọma bili hẹsi musiliju. Bàbá bá lórí mọ́bọ́lá wọn jẹ́. Wọlé bàbá wa gbà. Tìlú lórí tá a ṣàdúrà fún. Bàbá ìmáàmù àgbà fún gbogbo lórí. Mọ́bọ́lá wọn jẹ́. Bàbá wa ọba wa nílùú èsì ẹ̀. Ẹ dákun jẹ́ ṣe ṣéèrù fún wa. Ẹ dákun jẹ́ ṣe ṣéèrù. Ṣéèrù. Alhaji Mustapha ní 1972 láti 1972 wọ́n kọ́ ilé fíìmù sí ẹgbẹ́ sẹ́ńtà gbogbo. Allah. Máa ń kọ́wọ́ wà India ni wọ́n ń pè ní Amitabh. Ó máa ń ṣe fíìmù. Allah. A máa ń lọ bẹ̀rẹ̀ wọ́n máa ń pè DC nọ́mbẹ́rì ẹ̀yọ̀ bá ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Wọ́n fẹ́ kéjì orin India yẹn sí ilẹ̀ lágbáwá. Allah. Àwọn bá ló ṣe é. Allah. Bàbá wa wọ́n ń sẹ́ yọ̀ǹda fún wa. Bí iznikum. Ẹ̀mí gungun tó pọ̀, ẹ̀mí gungun tó pọ̀ fún bàbá Ibrahima. Ẹ̀mí gígùn tó pọ̀, ẹ̀mí gígùn tó tó, ẹ̀mí gígùn tó pọ̀ fọ́ba wa Ibrahima. Àlàáfíà tó pọ̀, àlàáfíà tó. Àṣẹ náà wà wà yí wa. Àlàáfíà tó pọ̀ fún bàbá wa Ibrahima. Kẹsìrátù jáhì, kẹsìrátù jáhì. Já kẹsìrátù jáì fún bàbá Ibrahima. Làkàdíjákùn yìí la fi fún bàbá wa. Làkàdíjákùn yìí la fi fún bàbá wa. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ lérí o. Ọlọ́run jẹ́ pẹ́ lérí ẹ̀. Kírùkẹ̀rẹ̀ gbọ́ mọ́ ilé. Kírùkẹ̀rẹ̀ kó gbó. Ọlọ́run mọ́sá jẹ́ kẹ́ bàbá òun Jẹ́ bẹ̀rẹ̀. kí mi bàbá gbó pẹ̀lú àlàáfíà. Làkàdíjákùn yìí la fi. Làkàdíjákùn rasul min anfusikum aziz alayhi ma antum alayhi. Wa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلاف إمريلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين يا الله. الله. Alhaji Mustapha ó bẹ̀rẹ̀ láti rí bọ́dà wa Alhaji wa Mikael. Alhaji wa Mikael. Ẹ bá bá dákọ̀ wọn. Alhaji wa Mudathir. Alhaji Mustapha. Alhaji wa Mustafa. Alhaji wa Imran. Alhaji wa Imran. Àti Alhaji wa Amza. Àti Alhaji wa Amzat. Ẹ̀yin márààrún. Ẹ̀yin márààrún. Yóò wọlé àwọn ìmọ̀mú àgbà àti bàbá wa. Yóò wọlé àwọn bá ìmámù àgbà. Wọlé méjì tẹ́ tara. Yóò wọlé méjì tẹ́ tara wọn jáde. Yóò ní kúrú. Ẹ̀mí yóò ní kúrú. Àmọ̀rúkà máa fi lè mọ́ ti hẹ́ẹ̀kù lè mọ́ ẹ̀yẹ̀ mú ti. Allah. Tẹ́ kókò sílẹ̀ ìfín bẹ́ẹ̀. Allah. Ẹ̀yin ọmọ ti bàjẹ́, ẹ̀yin mọ̀mọ́ ò ní bàjẹ́ fún yín o. Amina. Mọ̀mọ́ ò ní burú fún yín o. Amina. Ní dààmú nínú ayé. Amina. Ní fìtínà nínú ayé. Amina. Máa ṣe ámínà fún wa. Amina. Akila haula. Àwọn afá kí bàbá balógun máa wọlé ẹ̀ ká máa rọra. Illa billahi al-aliyyil azim. Ìṣẹ́jú kan, Allah. ìyá wa àbí bàtà wa torí wọn jòkó yìí. Allah. Ẹlẹ́kùnrin bá ní ámínà. Amina. Yá akíràmá akíràmínà. Amin. Yá akíràmá akíràmínà. Amin. Ìmúlànà àbíbánà. Yá akíràmá akíràmínà. Amin ya kirama
أكرمنا يا كرامات أكرمنا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم والله بأن كما مفوى والله بأن كما مفوى وستدعي كما لا يقول هذا ولا كل آن كما مفوى ولا كل آن Happy birthday.
orí ètò fìdáhùn ni à ń lọ báyìí àwọn ìmọ̀mọ́ àgbàtà wọn àgbàlagbà tí ìmọ̀mọ́ tí kálukú láti gbọ́ kálukú bárítà mi. àmín. èyí àbá mi sàmì ìgbàtà òwúsàn náà bí يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وسلم 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 آمين. بسم الله الرحمن الرحيم أستغفر الله 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 إن الله غفور رحيم فاعلم أنه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم اغفر لنا وارحمنا اللهم اغفر لنا ولا وجد لنا ما سلف ولا ضرر اللهم اغفر لنا وارحمنا 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 المتقين بشر وجنة العالية قطوف ودانية عاقبة المتقين بشر راضية بجنة العالية قطوف ودانية عاقبة المتقين بشر راضية بالجنة العالية قطوف ودانية عاقبة للمتقين في عيشة راضية بالجنة العالية قطوف ودانية عاقبة للمتقين في عيشة راضية
العالية خطوفها دانية عاقبة للمتقين بعيشة راضية في جنة العالية خطوفها دانية. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع إلا بإذنه يعلم ما بين يديه وما خلفه ولا يحيطون بشيء من إلا بمن شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما ولا يحصيهما. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام إياك مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. التحيات لله الصلاة لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. آمين 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 يا الله. اجعلني آمين آمين. ẹ dákun gbogbo àwa tí à ń bẹ bí ẹ jẹ́ apanwọ̀ká ní amínà. آمين. ìyá tí ò sí bí àbí ìyá tó yẹ pé wọ́n fi ayé lẹ̀ àwọn náà láti torí wọn jókòó. ọlọ́run dákun ọba tí ń kẹ́ òkú ọlọ́run dákun bá a kẹ́yà. آمين. ọlọ́run dákun bá a foríjì wọn lọ́run. آمين. gbogbo ẹ̀yin ọmọ màmá wa láti rí àwọn aláàjì wa nìka yìí ẹ dákun torí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá fún ẹ ní ìṣẹ́jú méjì ẹ jọ̀ọ́ láàjì wa nìka yìí ọlọ́run bá a kẹ́ ọlọ́run bá a jẹ wọ́n. آمين. aláàjì wa mùdásír ọlọ́run bá a kẹ́ ọlọ́run bá a jẹ wọ́n. آمين. ẹ rí i pé bẹ́ẹ̀ ṣe wá ń sìn yín kò sẹ́ni tí yóò rí tí ó nù ún ò rí èèyàn. aláàjì wa Mustapha ọlọ́run dákun bá a kẹ́yà ọlọ́run bá a jẹ wọ́n. آمين. aláàjì wa Imran ọlọ́run bá a kẹ́yà ọlọ́run bá a jẹ wọ́n. آمين. aláàjì wa Hamzat ọlọ́run bá a kẹ́yà ọlọ́run bá a jẹ wọ́n. آمين. ẹ ti jókòó báyìí ẹ ṣe é rí báyìí. èyí tí ó mọ bàyín nú jẹ́ náà ni pé ìyá tẹ́ ta rẹ̀ jáde ìyá bẹ́ẹ̀ ló kòtò báyìí. ṣùgbọ́n kì í ṣe pé bóyá tó ẹ ṣàìdá fún wọn bí ó bá ṣe pé ọlọ́run ọba ní bẹ́ẹ̀ náà lẹ́yìn láti ṣe ni
òun náà ló mú ìyá láti ní pé ká da ẹ̀pọ̀ bò wọ́n. ọba àlekíọ́lá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní tẹ́ bá ṣe báyìí tán ẹ má gbàgbé wọn nínú àdúrà. ẹ rí i pé ọjọ́ méje ẹnjìníà ẹ dákun torí Ọlọ́run níbi tó yẹ kó ti bẹ́ẹ̀ iná ọ̀rọ̀ àṣìá òun náà lẹ́wà. ọjọ́ méje náà lẹ́ fi bí Ọlọ́run bá fún yàyín ájúwà Mustapha ìní ṣìkẹ́ ẹjọ́ àbí ipe kọ́lọ́run kó ṣe kíni Ọlọ́run kó ṣe kíni kó pa gbogbo àṣìṣe wọn rẹ́. tọ́mọ ẹ̀dá pẹ̀já ní amínà àti wá ṣe àdúrà náà bá a ṣe ṣe lọ́jọ́ méjèèje òun náà láti wá ṣe lénìí bọ́ọ̀yì ṣe lénìí Ọlọ́run dákun bá àgbà bí Ọlọ́run ìlọ́wọ́ alẹ́ mọ̀bísà ti sòdò ọba tó mọ tó yẹ bá a fẹ́ pẹ̀lú ìyá wa òun náà lọ́lọ́ n tá a fẹ́ náà ni pé bá a ṣàánú ìyá wa ẹja ní amínà alájọ àmìkáyì a ti ṣe àdúrà fún màmá kí ni ohun tí ẹ fẹ́ fi bí Ọlọ́run fún yàtọ̀ ìtara wọn jáde wọn sí láyé mọ́ ìníwá níjọ́ kẹjọ wọn ìtí ò ní ṣe gbọ́ náà ní pé bóyá tó kọ́mọ wa mọ́ mú 2000 jáde pé mo fẹ́ fi bí Ọlọ́run fún yàtọ̀ pẹ̀lú gbogbo tó yẹ pé ìyá ti ṣe láyé fún ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mú 50,000 jáde pé tó mo fi bí Ọlọ́run fún ìyá ẹ̀ tí ì ṣe nǹkan kan. bẹ́ẹ̀ ni Ọlọ́run gbàdúrà sà ẹ̀kọ́ ọ̀rọ̀ ya Alhaji wa Mudathir kí lẹ fẹ́ fi bí Ọlọ́run fún ìyá pé Ọlọ́run dákun bá kẹ́yà yìí Ọlọ́run bá gẹ̀ wọ́n. ẹ dákun ibi báyìí ti bísí jù ájíwá Mustapha ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí títọ́ lọ gbogbo àwọn tó bá dé gbogbo àwọn kásì tó bá ti ń dé ẹ ti mọ sí tiwọn kọ́ máa lọ jòkó sáyé wọn. nam bẹ́ẹ̀ ni ẹ dákun torí Ọlọ́run ṣẹgbọ́sà ẹnjìníà ọ́fíìsì tiwa láwa yìí o bẹ́ẹ̀ bá dé Àbújá nam ájíwá Mudathir ìpè Ọlọ́run dákun bá ṣàánú ìyá Ọlọ́run bá kẹ́ Ọlọ́run bá gẹ̀ wọ́n. Alhaji wa Mustapha àyà tí dáwàkà kan kò sí ká ṣàdúrà ní abá ti ṣàdúrà tán ká aláfa dìde Ọlọ́run ọba kó sì bá kẹ́yà. kí lè rí oníwákà náà nìyá wa àwọn alásàlátù ń bẹ́ ń bí báyìí Ọlọ́run bá kẹ́yà ó kéré àbí ọ̀yà ájíwá Imran ibi Ọlọ́run dákun gbà foríjì ìyá tó bí mi. Alhaji wa Mudathir àgbà bẹ́ẹ̀ torí ẹ ti náwó láti last week tá a ti bí Ọlọ́run fún ìyá lójoojúmọ́ Ọlọ́run dákun bá dúró tì yín Ọlọ́run bá wà pẹ̀lú yín ẹ dákun gbogbo àwa jọmọ́ pátá Bunyamin láti Amẹ́ríkà envelope náà ti dé nígbà yìí bàbá wa Ọ̀dọ̀sì Asọ́lú bàbá Ọ̀dọ̀sì òtí bàbá Asọ́lú Ọlọ́run dákun bá wà pẹ̀lú Ìmáàmù Palace bàbá Balógun lóòsì ẹ bàbá Sàwò wọ́n ti dé nígbà yìí Ọlọ́run kó gbàdúrà. Nam tani Miftah Balógun láti US èyí tó kù nǹkan envelope tó kù nǹkan ok nam ó gbọ́ Allah Akbar bàbá akọ́gun gbogbo àwọn bàbá akọ́gun bàbá ẹ̀sà ó yá gbogbo àwọn ìjọmọ́ pátá ẹ̀dàgbẹ̀jà dìdélẹ̀ àti ṣe àdúrà fún ìyá kẹ́ màmá fún wa Olúwa kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa Olúwa báwa kẹ́ màmá bàbá wa sàlẹ̀ sí ẹ̀ náà ti débi báyìí pé ó fà á sàlẹ̀ sí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ Olúwa lòdèwò Ajíwá lòdèwò ọjọ́dún mẹ́wàá Ọlọ́run bá kẹ́yà wa Ọlọ́run bá gẹ̀ wọ́n Ọlọ́run bá kẹ́yà wa Ọlọ́run bá gẹ̀ wọ́n gbogbo tí màmá ṣe láyé Ọlọ́run dákun má bàjẹ́ ó gbé fún ibò tí màmá ṣe láyé Ọlọ́run má jẹ́ ó gbé ọ̀pá tí fi Allahu Akbar alájọ àbílẹ̀ yìí.
náà bàbá wa Zubairu láti òkú wọlé aláàjì wa Ismail aláàjì wa sọ̀rọ̀ bí náà ti débi oníkàlùkù ẹ̀jẹ̀ àmọ́ fún wa. bọ́dà Zikiru ńlá balẹ̀kùn wọ́n ní ká fi bí ọlọ́wọ́ ọba ọlọ́ba mi alágbára ọlọ́dàbọ̀ ní ọlọ́ba kẹ́ màmá ọlọ́ba àjẹwọ́n ọlọ́lá ẹ̀yà ìlọ́lọ́ àdúrà ló kù tó yẹ kí èèyàn máa ṣe fún wa. gbogbo tá a bá jẹ́ yé ní ẹgbẹ́ bìlákìm ọlọ́wọ́ gbàsá ọmọdé wa yíṣàlẹ̀ sọ ọmọláńdé àwọn àti débi gbogbo tá a bá jẹ́ tá a mú jíjẹ tá a bá jẹ́ oníjẹ sàrà oníjẹ fọkànlẹ̀ láti àpapọ̀ ọlọ́pàá kéèyà ọlọ́pàá àjẹwọ́n sáàtọ̀bá àṣàkó wọn ọlọ́pàá àjẹwọ́n ọlọ́pàá àjẹwọ́n foríjì wọn ni ọlọ́run ṣàánú wọn ni ọlọ́run ṣàánú wọn ni ọlọ́run ọlọ́pàá foríjì màmá àwọn àlàájì wa mìtáì màmá àwọn àlàájì wa mìtáì màmá àwọn àlàájì wa Mustapha ọlọ́dàkùn máa kẹwọn màmá àlàájì wa nìyàrí màmá àlàájì wa múdàá ọlọ́dàkùn àgbẹ̀lọ́run Hamzat ọlọ́dàkùn máa kẹ ọlọ́gbà àjẹwọ́n ọlọ́gbà àtọ ọlọ́gbà àjẹwọ́n foríjì wọn ni ọlọ́run bá a gbà wọn lẹ́rù ni ọlọ́run ṣàbà ṣàánú wọn àmọ̀ pé kí wọ́n bá ṣàánú wọn náà ló ṣàánú kò sẹ́ni tí ó bí wọn náà wọ́n bá léèrè kó ṣe wá ṣàánú lẹ́gbẹ̀dá ọlọ́run dákun wá ṣàánú wọn ọlọ́run bá ṣàánú màmá wa ọlọ́run bá ké màmá wa dáadáa tí màmá náà ṣe dáadáa náà pọ̀ ọlọ́run dákun wá ké màmá ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá ké màmá wọn ọlọ́run bá foríjì wọn ọlọ́run Al-Qur'an Al-Karim ọlọ́run la ilaha illallah ọlọ́run Muhammadu Rasulullah ọlọ́run Adéwálé Ànábì Muhammad wọlé tó ìfọwọ́wọ́ ọba òtítù ní jókòó yìí ọlọ́run dákun bá fi ké màmá wa bá fi ṣàánú ọlọ́run ọlọ́run la hawla wala quwwata إلا بالله العلي العظيم ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا لا حول ولا قوة إلا بالله العلي ولا العظيم إنا أعطيناك بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمين 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 يا الله الحمد لله الحمد لله الله الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. ní báyìí nínú àtẹ́nà kan fún bàbá wa tí wọ́n ṣọ́ wa ṣe fìdá ọlọ́run ṣèjáde pé bismillahir rahmanir rahim àtẹ́nà kan fún sọ. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. bàbá wa chief missioner fún gbogbo tí ń jẹ́ lẹ́sì ẹ̀nà ń ṣàjáde ẹgbẹ́ rẹ̀. ìtọ́kùn báyìí Mr. Tunde Musa. wọ́n ní Mr. Tunde Musa láti Amẹ́ríkà bí Adéyẹmí Balógun 5,000 kan náà ti dé bíbá yìí Òtẹ́ni Àrà family wọ́n ní ká fi bí ọlọ́run ọba fún màmá wa tí wọ́n lọ ọlọ́run dákun bá kẹ́ ọlọ́run bá gẹ̀ wọ́n. آمين. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ dákun níjókòó wa yìí bó ṣe farabalẹ̀ dáadáa yìí gbogbo wa lápapọ̀ ẹ jẹ́ kí a sọ gbólóhùn pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammad ala sayyidina Muhammadin wa ala alihi wa ala alihi wa ashabihi wa ashabihi wa sallim. wa sallim. lẹ́ẹ̀kan sí i ká sọ pé Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina Muhammadin wa ala alihi wa ala alihi wa ashabihi wa ashabihi wa atba'ihi wa atba'ihi wa sallim. wa sallim. Àmín. Àmín.
àsàlátù méjì láti ṣe fún ànábì wa Muhammad. méjì láti ṣe fàlẹ́bí wa Muhammad. ìyá wa tí à ń ṣe fìdáwù fún yìí alásàlátù ni wọ́n láyé ńgbà ayé wọn alásàlátù la mọ̀ wọ́n sí. gaskiya ne. gbogbo àwọn tá a bá wa ṣe alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta yìí ẹ dákun ẹ jẹ́ ká jọ ṣe. wọ́n rò ó gbàgbé. kódà bẹ́yìn ṣe mùsùlùmí sáà máa jẹnu sọ pé Allahumma salli. Allahumma salli. ala sayyidina Muhammadin. ala sayyidina Muhammadin. wa ala alihi. wa ala alihi. wa ashabihi. wa ashabihi. wa atibaihi. wa atibaihi. wa sallim. wa sallim. Amina. Àmín. Olúwa àfiọlá sàlátù yìí a fi bẹ̀ ọ́ ìjókòó wa tí a jókòó ní ọ̀sán tòní fún ìyá wa Habibat Àbíkẹ́ Adéyẹmí Balógun. Olúwa wọ́n ṣàwọlá bá bá sì ń fi àsàlátù yìí sẹ́fún àná Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ṣàjẹ́ kí ládàá rẹ̀ ó máa bá wọn. Àmín. Akí Ọlọ́run. Allah. Ẹgbẹ́ bẹ̀rẹ̀ ká tó pé Allahu Akbar. Allahu akbar. Ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ tó bá ń sọ pé Allahu Akbar. Allahu akbar. Èyí ṣe tí à ń kí Ọlọ́run. Abá ìyá wa Habiba abá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Nítorí pé Ọlọ́run tó ọ̀rọ̀ wọn ní àtòlìjẹ. Alhamdulillah. Ẹ ní ká bíbẹ̀ lẹ́ẹ̀kẹ́ sí i. Alhamdulillah. Àmọ́ síwájú ọ̀rọ̀ mo kí àwọn bàbá wa ṣí ìmọ̀. Adamallahu hayatahu. Gbogbo èsì ẹ̀ lápapọ̀. Is'allahu rahma. Àyè tẹ́ ẹ wà Ọlọ́run fi dà yín láàmú. Àmín. Ọba tó gbé yín síbẹ̀ ọba tí tọ́ni sọ́nà dáadáa mọ́sà bá tọ́ yín sọ́nà. Àmín. Látara kíkí yín mo kí àwọn bàbá wa míṣánná Adamallahu Jamaatu Nurul Islam nílùú Ìsìẹ́ ọlọ́mọṣà bá wà pẹ̀lú yín. Àmín. Mo wá ti ara kíkí yín mo kí gbogbo àwọn àìmà lápapọ̀. tí wọ́n ń bẹ níkàlẹ̀ àwọn àlùfáà wa tí wọ́n wá láti ọ̀nà tó jìn fún ìṣẹ̀lẹ̀ yìí àti gbogbo àwa tá a yí ara lé nínú àwọn alálùfáà a kí yín kí ọlọ́mọṣà bá wa dúpẹ́ fún ẹnì kọ̀ọ̀kan yín. Àmín. Mo wá fi gbogbo kíkí yìí mo fi kí bàbá wa tí wọ́n ń gbà wá lálejò lénìí àwọn náà ni bàbá wa Eléṣìẹ́ Ṣéèfù. ẹ dábàá bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣéèfù. ẹ bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ṣéèfù gbà fún wallahu yasimuka minan nas la takhafu daraka wala tansha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim salama kawla min rabbir rahim. Àmín. bisimilayi iná àtò iná fún bàbá wa Eléṣìẹ́ ẹni tí o bá nífẹ̀ẹ́ wọn kó mọ̀ kí o. bisimilayi rahman rahim iná àtò iná kàlẹ́kàrúsà fasalli li rabbika wanhar iná shani'aka. látara kíkí bàbá wa Eléṣìẹ́ mo kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá wa Balógun láti ìlú Ọ̀fà wípé aláwọ̀sálà wà máa ẹ máa wọlé ẹ máa rọra o ẹ káàbọ̀ àsìkò ọ̀rọ̀ èèyàn ọlọ́mọ ṣe ní tẹ̀lé ń tẹ̀lé. Àmín. látara kíkí ti yín mo kí bàbá wa baálẹ̀ ìlú Èsìẹ́ mo wá kí gbogbo àwọn olóyè lápapọ̀ ẹ dákun torí àsìkò ọjọ́ ti lọ mo kí gbogbo àwọn bàbá àwọn olóyè ọlọ́wọ́ ọba àyè tẹ́ ẹ dì mú ọlọ́mọ fi dà yín láàmú. Àmín. ọba tí bá ní tò ọlọ́mọ sàmọ́ bá yín tò Àmín. ọlọ́mọ wa kánjú pàkọ́ ọ̀kan nínú yín Àmín. ẹ̀mí kíkọ́ àlàáfíà ara tẹ́ fi ṣe àyè náà ọlọ́mọ sàbà àjogún ẹ̀ fún yín. Àmín. látara kíkí ti yín mo kí àwọn ọmọ ìyá wa tí wọ́n sílé tọ́lọ́ lọ ẹ látọ̀ níbi tó ti bẹ̀rẹ̀ ó sì débi tó ti dé àlè máa dárúkọ ọjọ́ ti lọ ìmáàmù mo ti kí yín. ọlọ́run o ikú ìyá wa yìí ọlọ́mọ fi dá lólé yín wò ó. Àmín. ọlọ́run kó má fi dá ẹbí wò ó. Àmín. ọlọ́run kó má ṣe kú náà ní àkúfà kó má ṣe fún wa o. Àmín. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. ẹ̀ẹ́dì ẹ̀dá kan má bínú torí tí ọlọ́run
ọjọ́ èní kì í ṣe ọjọ́ wáàsí rárá wáàsí ti ṣe rẹ̀ gbogbo ẹni bá wà níbi tá a wà yìí yóò mọ̀ pé wáàsí ti ṣe rẹ̀ a nídìí láti máa fa àyà kan rẹpẹtẹ kò sí wáàsí àmọ́ ẹ̀yin ọmọ màmá wa níta kàfẹ́ sọ fún yín tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa ó ní wípé gbogbo bẹ́ẹ̀ ṣe wò ó dì lónìí gbogbo ẹni ó bá rí yín bẹ́ẹ̀ ṣe jókòó yìí wọ́n mọ̀ pé Ọlọ́run gbàdúrà àwọn òbí yín lára yín. alhamdulilah. ẹ dákun ẹ sọ pé alhamdulilah. alhamdulilah. bẹ́ẹ̀ bá lọ kí ẹni tí ibi tọ́pọ̀ bá ti ṣẹ̀ tọ́ba wa ní táwọn ọmọ bá wá ń jáde tọ́ba wa ń kí àwọn èèyàn tọ́ba wa ń béèrè pé sótún bí mi èyí tí wọ́n kọ́kọ́ rí ò dànù. kò dànù bàbá. tí kìrìmì tún jáde lọ́dún ní sótún bí mi èyí tó tún rí ò dànù. àmọ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe jókòó ipò sí kó tún bí mi nínú yín. alhamdulilah. ẹ bá sọ pé alhamdulilah. alhamdulilah. kò séyìí tí ò jẹ́ èèyàn láàrin yín. abáwọn òbí yín abáwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilah. èyí tẹ́ mi ó bá wa sọ ní kúkúrú fún yín torí àsìkò. bẹ́ẹ̀ni. ó ní pé tí bẹ́ẹ̀ ṣe wá dìlé nìyí ẹ má rira yín tán o a sì tún lè láì. ẹ̀yin ọmọ màmá wa alhaja wa Habibatu Àbíkẹ́ Adéyẹmí Balógun èyí tẹ́ ìdílé nìyí iṣẹ́ tí bàbá yín àtàwọn ìyá yín iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ ló hàn lára yín lónìí. bàbá wa Balógun jẹ́ ẹ̀ta gbogbo bá ti dárúkọ gbogbo èèyàn ló mọ̀ wọ́n èèyàn dáadáa ni wọ́n tó ṣe ẹni tí máa fẹ́ kó dáa fún ọmọnìkejì ni ẹni tí máa ṣàánú èèyàn ni bẹ́ẹ̀ náà nìyá wa tí wọ́n lọ yìí ìyá dáadáa ni wọ́n iṣẹ́ tí ìyá ṣe kalẹ̀ ní jáde lára ẹ̀yin ọmọ yìí ẹ̀yin ọmọ náà wá dọwọ́ yín kílẹ̀ yín ó ṣe kalẹ̀ fáwọn ọmọ tẹ̀ ń bí kí la yóò máa sọ nípa yín ó di ọwọ́ yín o ìyá ti lọ nígbà tí bàbá lọ ìyá ló kù ìyá lè lọ bá ìyá mi ìyá ò sí mọ́ báyìí àárín ara yín bẹ́ẹ̀ ṣe bí ó ṣe ní síjà láàrin yín ó dọwọ́ yín o brọ́dà wa Mikael ẹ̀yin lọ́lọ́run fi ṣe aṣíwájú bẹ́ẹ̀ sì ojúṣe tí ìyá máa ń ṣe nínú ẹbí ó dọwọ́ yín gbogbo àyè tí ìyá máa ń dín nínú ẹbí bẹ́ẹ̀ sì máa di ó dọwọ́ yín o ó sì dọwọ́ Ọlọ́run wọ́n ní ó di ọwọ́ Ọlọ́run Ọlọ́run sì ni ó ṣe Ọlọ́run ọba ò ní fi àyè náà kò ní fi dà yín láàmú. àmín. gbogbo ojúṣe tí ìyá máa ń ṣe àtúnṣe tí ìyá máa ń ṣe nínú ẹbí ó ti dọ̀rùn yín báyìí Ọlọ́run ọba wa ní kánjú pa yín. àmín. ọba tó ṣe yín ní aṣíwájú dáadáa gbogbo àwọn ọ̀ṣọ́ tó wà lẹ́yìn yín Ọlọ́run ò ní gbà wọ́n lọ́wọ́ yín. àmín. wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. ní ìparí Ọlọ́run bá sọ nínú Al-Qur'an oni man amila salihan fali nafsihi wa man asaa fa alayha wa ma rabbuka bizallamin lil abid. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. wa bi nasta'inu rabbis sirri ilma. man amila salihan فلنفسه نعم وما ساف عليها وما ربك بظلام للعبيد. èyí táwọn ìyá wa tá à ń sọ̀rọ̀ wọn àwọn ìyá wa Abiba àti bàbá wa Alhaji wa Abubakar Adéyẹmí tí wọ́n ṣe kalẹ̀ òun ní jáde lẹ́nu. من عمل صالحا فلنفسه. Ọlọ́run ní gbogbo ẹni ó bá ṣe dáadáa fálì náfùsì yìí ó ṣe fẹ́rẹ̀ ara rẹ̀. عمل صالحا فلنفسه. Bó o bá ṣe dáadáa orí ara rẹ̀ ló ṣe fún un. ومن أساء فعليها. Gbogbo ẹni ó bá ṣe aburú tó ṣe aburú láyé bá a lẹ́yìn ha. فعليها. Orí ẹ̀mí ara ẹ̀ náà ló ṣe fún un. وما ساف عليها. وما ربك
nítorí ọ̀la àwọn ọmọ wa ẹ jẹ́ á ṣe dáadáa ìyá wa Habiba wọ́n ṣe dáadáa láyé púpọ̀ àtẹni tó sọmọ tiwọn àtẹni tí sọmọ tiwọn wọ́n tọ́jú wọn wọ́n tẹ́ wọn. الفيل يبقى زمانا بعد فائلي ó dọ́wọ́ ẹni kankan o á kú ò láyé níjọ́ kan náà ni. فصاحب الفعل تأتى الأرض مدفون. tá a bá ṣe ayé ò sọ bá a bá ṣe dáadáa ayé ò sọ ìwọ tó ń ta fàsókè tó ń yí lóborí tó bá jọba kú ẹ̀ sí ilé yọ. الخير يبقى زمانا بعد فاعله. wọ́n tó ń bá gbogbo ọdún máa jẹ́ àṣírí ó tún jọ kan. وصاحب الخير تأتى الأرض مدفون. والشر يبقى زمانا بعد فاعله. وصاحب الشر تأتى الأرض مدفون. والسلام على المرسلين والحمد لله رب العالمين. قال إنا أتيناك fún àwọn bàbá wa mufasiru wa gbà. abọ́ tí ń bẹ ń bí báyìí a fẹ́ gba donation fún màmá a fẹ́ gba donation fún jọ̀mọ́ lórúkọ màmá ni so n tí ẹ bá wa kọ́kọ́ fi lẹ̀ á wá pé gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n tẹ̀lé yín tí wọ́n tẹ̀lé yín wá á pè wọ́n á kọ́kọ́ gba 100,000 naira lórí yín ṣe láwọn tó dòkó yìí nínú àwọn tó tẹ̀lé yín wá náà ni gbogbo sáré ọfà nínú àwọn tó tẹ̀lé yín wá náà ni àní gbogbo ẹni tó bá mọ̀ yìí ni wọ́n dìde wọ́n wà báyìí ṣùgbọ́n advice tèmi lè fún yín sà òun náà ni pé ẹ kọ́kọ́ mú owó níbi tó yẹ kó ti da ẹ̀yẹ kọ́kọ́ kó 20,000 náà ṣé àpò yẹn ó ní ibi báyìí ẹ̀yà ẹ fi tàwọn aláṣà láti sí ibi báyìí ẹ dáàbò torí Ọlọ́run ẹ fi tàwọn alásàlátù màmá wa síbí bẹ́ẹ̀ ni wàlẹ́ àwọn ṣàṣàlátù kú ni àwọn tí wọ́n ń bẹ lẹ́nu ẹ̀ sìn Ọlọ́run fẹ́ iná ṣe ẹ máa ti lọ ẹ dákun pọ̀ àwọn tí a bá tẹ̀lé àwọn alájí wa nìkan ẹ̀ débé olórí ẹbí ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kí a bọ́ta I'm very sure pé àwọn èèyàn tẹ̀lé yín wá bí tí ò bá séyàn sàlẹ̀ ọ̀fà bẹ́ẹ̀ ń bí báyìí sá ẹ mọ̀ sí fi owó lẹ̀ ẹ kò sá ẹ̀yin dà alájì múdà ẹ mọ̀ ìfi owó lẹ̀ sá Ìmáàmù Palace kódà gbogbo àti àbá tẹ̀lé àwọn alájì wa múdà sí débi báyìí torí ti tọ́ náà àti tàlọ́gbà Muhammad alájì wa Míkáì alájì wa Míkáìlà àti àbá tẹ̀lé wọn débi báyìí torí ọ̀rọ̀ ya wọn kọ́lọ̀ ń dákun tàwọn tìgbọ̀mọ́rì alásàlátù rè Allahu Akbar wọ́n láwọn tẹ̀lé ajiwa Yusuf wọ́n láwọn tẹ̀lé alájiwa Mikael àwọn tẹ̀lé wọlé bíbá yìí olóyè 5,000 naira Allahu Akbar alájiwa Muhammad al-Awwal wọ́n láwọn tẹ̀lé alájiwa Misbahuddin òtẹ́lẹ̀ ara wọ́n ní àwọn tẹ̀lé alájiwa Mikael débi àwọn alájiwa Londona àwọn tẹ̀lé alájiwa Mikael débi báyìí gbogbo ata abámọ̀ bí abá ti rí lọ ní lójú títì ìyá wọn ló kù yìí bàbá ní wọn ní lójú títì aláàjì ìwọ abátẹ̀ wọn náà wọn tẹ̀lé aláàjì ìwọ àmì Allahu Akbar thank you very much ma ìyàwó àwọn aláàjì ìwọ Mustapha wọn náà mọ bàbá ọkọ àwọn rí Alhaji Idris gbogbo ata abátẹ̀ wọn níbi alásàlátù rèé torí títọ́ náà ọlọ́mọdé àjẹbí torí ìta alásàlátù rèé ẹ̀dá fún àwọn jọmọ́dà bàbá Balógun ẹjọ́ fún wa ní èèyàn torí tí ẹlọ́ tòkó sà ẹ̀wọ̀n ní ẹ̀ máa ti jókòó bẹ́ẹ̀ ni Allahu Akbar bẹ́ẹ̀ ni ẹ̀dá fún bàbá akọ́gun mutadọ̀ nam ẹ̀dá fún títí àwọn aláàjì wa Mikael àwọn alásàlátù lélẹ̀ ẹ fi síbí báyìí fún ó yá ẹ dàpọ̀ àwọn jọ̀mọ́dà torí Ọlọ́run kí wọ́n sáré bá a fi síìtì kan owó yìí aláàjì wa Mudassir
ẹ bá kà á fẹ́ mọ ìta rí lórí títí wọn àwọn ti tọ́ náà nìyẹn aláàjì wa lè káyè nam ẹjẹ jọmọ lónìí ṣe wọ pé bá a ṣe wà yìí náà abẹ jọmọ la wà ìmọ̀mù ẹjẹ àtẹ jọmọ lọ́wọ́ torí Ọlọ́run torí títọ́ lọ́wọ́ ìjọ àpàdà àgbà púròrì rárá tó aláàjì wa Jagunmólú àwọn bàbá bá Jagunmólú wa ẹ̀dàgbẹ́ jáde gbogbo àwọn tí wọ́n bá bá Jagunmólú wa sí òkú ìyá wọn Jagunmólú àdínì of Ẹ̀sẹ̀ Kingdom owó alásàlátù rè ẹ̀dàgbò owó jọ̀mọ́ rè alásàlátù rè ẹ̀dá àfihàn ẹ̀fọ́ alásàlátù rè ọlọ́run gbàdúrà wọn owó alásàlátù rè ẹ̀dàgbò ìgbà tá a bá bá aláàjì wa Jagunmólú àdínì àwọn àmìtàdọ̀ àwọn alásàlátù rè fún wọn aláàjì wa mùsùlùmí bá alásàlátù aláàjì owó alásàlátù omi owó àwọn alásàlátù owó àwọn alásàlátù ẹ̀yà alásàlátù ẹ̀ bá ṣe ń pariwo alásàlátù o gbé ànábì tóbi o. sallallahu alaihi wasallam. naam owó àwọn alásàlátù yìí owó jọmọ́ lélẹ̀ owó alásàlátù rẹ̀ fẹlẹ̀ alásàlátù jọmọ́ rẹ̀ alhamdulilayi jọmọ́ rẹ̀ jọmọ́ alásàlátù Allahu Akbar. Idris alásàlátù rẹ̀ jọmọ́ asàlátù rẹ̀ jọmọ́ rẹ̀ Alhaji Abdulateef wọn náà sọpọ́tì Alhaji wa Jagunmólú àdínì of Ẹ̀sẹ̀ Kingdom jọmọ́ rẹ̀ alásàlátù rẹ̀ jọmọ́ rẹ̀ Alhaji wa Yusuf wọn náà fún gbogbo ẹ̀yà alásàlátù ní 5,000 naira bí náà gbọ́dọ̀ tóbi. Allahu Akbar. bàbá ti fi pèsè ẹ̀yin náà mọ̀ fi ọ̀sẹ̀ dàpọ̀ ìyá wa torí Ọlọ́run. Allahu Akbar. naam ọ̀yà tó alhamdulilah ẹ̀fì. Alhaji wa kò nídìí Alhaji wa Mustapha ẹ̀dá kò torí Ọlọ́run yìí dà. Alhaji wa Mustapha alásàlátù rẹ̀ jọmọ́rì alhamdulilayi alásàlátù rẹ̀ ẹ̀yẹ wa alásàlátù owó 5,000 naira ó tún ti débi owó yẹn. àní ẹ̀ máa ṣàṣàlátù dáadáa torí Ọlọ́run. naam Alhaji wa Mustapha owó alásàlátù rẹ̀ another 5,000 naira. naam jọmọ lílé àbí ìwà dákun torí Ọlọ́run bọ̀dá mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín Ọlọ́run ò ní ṣe kò tán dé kí ni ẹ rí pé ẹ fẹ́ ṣe fún jọmọ kí lẹ rí pé ẹ lè ṣe ní orúkọ ìyá yìí tí orúkọ ìyá ọlọ́rẹ́bù mi ń wá sàbújá àwọn sàbújá láti wá sọ́fíìsì kí lẹ fẹ́ náà. sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. lórúkọ ìyá mi àdúrà àbíkẹ́ ẹni ní ọ̀sán fún máa ń dákà fún ìyá mi. mo lè rí mo lè yàn mo lè rí mo lè ṣakọ mo lè rí mo lè yàn mo lè rí mo lè ṣakọ àbíkẹ́ àdèlè ìyá mi eléyìí náà kò ṣe fàárí ìlú rẹ̀ wọ́n ní ẹni tó bá ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe pariwo ẹ̀ bẹ́ẹ̀ ṣe pariwo ìkà pé ìkà ni bàbá yìí ìkà ni ìyá yìí ẹ pariwo olóore náà Alhaji wa Mustapha wàláì kò ní tán dìé láíláí. gbogbo
tí jáburú ọlọ́run ọba ò ní fi ṣe yín. gbogbo tí jáburú ọlọ́run ò ní fi ṣe yín. wọ́n ní pẹ̀lú òkú ọlọ́run iléyá tó ń bọ̀ tá a bẹ̀rẹ̀ àwẹ̀ ká wá ṣe iléyá lẹ́yìn àwẹ̀ wọ́n ní ká tó dé níléyá báwo ti kun mọ́ṣáláṣí ẹ̀dá gbogbo àtàbà tẹ̀lé wọn wá ẹ̀jẹ̀ àbá wọn dúpẹ́ fọlọ́ látàrí orí tọ́lá ọba ṣe fún ìyàwó gbogbo àtàbà bá Alhaji wa Mustapha ọ̀yá Mrs. Fọlákẹ́ please stand up Ọ̀ṣọ́ Balógun please stand up gbogbo àtàbà tẹ̀lé Miftah Balógun wọ́n ní pé aláàfáà mi nílé nam gbogbo àtà bá tẹ̀lé Alhaji wa Mustapha tá a bá tẹ̀lé wọn débi gbogbo àwa tá a bá tẹ̀lé wọn débi báyìí Alhaji wa Mustapha ọlọ́run dákun mọ́tò tọ́lọ́wọ́ ọ̀bọ̀dá yìí láíláí ọlọ́run dákun wọ́n ní ìsàlẹ̀ àpò wọ́n ní ọwọ́ yóò ní kọ́ ìsàlẹ̀ àpò bàbá kì í ṣàdúrà mọ́mù kì í ṣàdúrà ọwọ́ èèyàn ṣe wá ní kọ́ ìsàlẹ̀ àpò ìwọ kọ́ lọ́wọ́ fún ni ẹlẹ́dàkùn gbogbo àtà bá tẹ̀lé Alhaji wa Mustapha débi báyìí ẹjẹ wa bá wọn bẹ Ọlọ́run ọba fún ìyá wọn pé ọlọ́dọ̀kùn bá kẹ́yà yìí Alhaji wa Mustapha ọlọ́mọdé tó lọ́wọ́ wọn láíláí Alhaji wa Mustapha ọlọ́mọdé tó lọ́wọ́ wọn láíláí Alhaji wa Mustapha ọlọ́mọdé tó lọ́wọ́ wọn láíláí àgbàdìkà la ilaha illallah ọlá Muhammadu Rasulullah gbogbo tí Alhaji wa Mustapha fẹ́ níwájú wọn ọlọ́dọ̀kùn bá ṣe fún wọn ilé Ọlọ́run lọ́fẹ́ fún yìí wọn ọlọ́dọ̀kùn yàrá ilé ìgbàlódé tí wọ́n ti kọ́ ọlọ́ba àtúkọ̀ tuntun fún wọn. Alhaji wa Mustapha ọlọ́ba gba ọ́ lẹ́rìí àárọ̀ àti tọ̀sán àti talẹ́. Alhaji wa Mustapha ẹ̀mí gígùn àtàlàáfíà ọlọ́dọ̀kùn bá ṣe fájì Mustapha. Alhaji Mustapha ẹ̀mí gígùn àtàlàáfíà ọlọ́dọ̀kùn bá ṣe fájì Mustapha. Yusuf láti gbódò agbọmọlá ó ní ọlọ́dàkùn jẹ́ kí irú Alhaji Mustapha ọlọ́jọ́ pẹ́ nílùú èsì ẹ̀ ọlọ́jọ́ pọ̀ nílùú èsì ẹ̀ ọlọ́jọ́ pọ̀ bàbá wọn lóye gbogbo wọn ni wọ́n dìde lórí ọ̀rọ̀ Alhaji Mustapha pé ìwọ náà dákun mọ́jọ tó ń di ọlọ́run ọlọ́mọdé tó ń di ọlọ́run Alhaji wa Mustapha ọlọ́run dákun mọ́ bá pa wọ́n lẹ́rìí o ọlọ́run mọ́ bá pa wọ́n lẹ́rìí o ọlọ́run máa bá a pa wọ́n lẹ́rìí o Alhaji Mustapha ọlọ́run máa bá a pa wọ́n lẹ́rìí ọlọ́run la ilaha illallah ọlọ́run Muhammadu Rasulullah ọlọ́run la hawla wala quwwata illa billahi al-aliyyil azim Alhaji Mustapha ọlọ́run dákun gbogbo tí jábúrú ọlọ́run máa fi ṣe Alhaji Mustapha tààrọ̀ ni àti tọ̀sán àti talẹ́ àti tòru ọlọ́run dákun mọ́jọ kó bá Alhaji Mustapha lé àṣeyìn náà tẹ́lẹ̀ ọkọ̀ fún wa bismillahir rahmanir rahim. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ìdání ilé ti kú ẹ̀yin ara ẹni yóò gbò àti ẹ̀dúpẹ́ fọ́lọ́run ìpẹ́ àpìṣẹ́tì eléyìí méjì àbí ẹ̀rọ àwọn ọmọ ẹ̀kọ́ yẹn lọ ẹ̀tún gbàgbọ́ mi wá tó alihamudulilayi Alhaji wa Imran Suratul Imran Suratul Imran a ṣe lo 20 minutes àbí ìmọ̀mọ́ àgbà ni wọ́n sọ bẹ́ẹ̀ Alhaji wa Imran mama wa Habibatullahi kí ni owó alásàlátù rí àbí náà owó àwọn jọ̀mọ́ ó dá gbogbo àwọn tí a bá tẹ̀lé Alhaji wa Imran débi báyìí gbogbo agége squad ẹ̀dàkùn ẹ̀ dìde gbogbo ìsàlẹ̀ ọ̀fà ẹ̀dàkùn ẹ̀ dìde gbogbo àtàbà tẹ̀lé Alhaji wa Imran débi gbogbo wa pátá Alhaji wa Mudassir sẹ́yìn náà tún tẹ̀lé wọn débi báyìí alihamdulilayi ẹ kú oríire olùwọ́láwòye dọ̀mọ́ àwọn Alhaji wa Muhammadu Awwal wọ́n ní ìyá Alhaji wa Imran tí wọ́n bẹ́ẹ̀ ni ọlọ́run bá kẹ́ ọlọ́run bá jọ gbogbo àwọn tá a bá tẹ̀lé Alhaji Imran náà débi ẹ̀ dàpọ̀ àwọn alásàlátù lè wọ́n ti gbé abọ́ kan lọ abọ́ yẹn ti kú àwọn alásàlátù abọ́ yẹn kú débi pé wọ́n tún gbé mi wá adúpẹ́ fọlọ́run ẹ dàpọ̀ gbogbo àti abá tẹ̀lé Alhaji Imran débi báyìí abọ́ àwọn ìyá alásàlátù rèé wọ́n ti gbé kan lọ ó ti kú àgbẹ́jọ́ o ẹ̀yin ìyàwó ọlọ́jẹ́ kẹ́mi yóò gún o ẹ jèrè ọmọ o ẹ dákun gbogbo àwa tí a bá wà bí
abọ́ alásàlátù rèé Àwọn alásàlátù. abọ́ alásàlátù rèé ìyá bẹ́ẹ̀ tí ẹ̀rù ọlọ́jọ́ owó jáde nì náà ọlọ́dàgbò abọ́ alásàlátù rèé Àmín. abọ́ alásàlátù rèé ajiwa Imran Idris ajiwa Idris o ma kú náwó Inshallah. o kú náwó Kúnara. aláì ajiwa abọ́ alásàlátù rèé Alásàlátù ni. alásàlátù àbí Alásàlátù. wọ́n ní gbogbo ẹ̀ àbí ká pín fún jọmọ́ náà alásàlátù náà tá lélẹ̀ wọ́n fẹ́ ṣe tó ẹlẹ́kùn ṣe ṣó ti pé ó yá ya Adam ọlọ́run bá ṣe dáadáa fóbìnrin yẹn ọlọ́run ó tọ́jú ìyá yìí débi pé bóyá tó ìyá dákẹ́ sí lọ́wọ́ alihamudulilayi Rabbil alamin. ọlọ́run bá gbó ti ìyá Adam ìyá Adam sọ̀pọ̀ ti ọkọ rẹ̀ ajiwa kọ́sìm àwọn alásàlátù rèé tàwọn alásàlátù onda muslimat nam ọkàrí ọlọ́run tó tiẹ̀ Àmín. ẹlẹ́jọ́ kó alájì alájìwa Hamza ajiwa Hamza alhamdulilayi ajiwa Hamza ẹ má bọ̀ aji Hamza ẹ má bọ̀ abọ́ alásàlátù rèé ewu kẹyọ kan táwọn jọmọ rèé ẹkú náwó ẹdá sí ibi báyìí nam Allah. tó ajiwa Hamza tó màmá tí wọ́n bí àwọn ni wọ́n lọ yìí nam bẹ́ẹ̀ ni gbogbo tá a pa ń bí báyìí èyí náà là á kó fún Allah. màmá tí wọ́n bí ni wọ́n lọ yìí bẹ́ẹ̀ bá lẹ̀ rí ìyá lágége abẹ́ rí wọn lóṣòdì ìyá tó bí yín kọ́ lẹ̀ rí o Ojú àmà mi. ó jọ wọ́n ni ìyá yìí ti kú báyìí Ẹ ti lọ. àwa fẹ́ gbà pé ìwọ náà dákun bá a ṣàánú ìyá yìí Àmín. àwẹ ẹ̀yin náà lẹ tún wà wọn náà ó yá owó ẹjẹ owó títí dà àwọn jọmọ àbí alásàlátù gbogbo àtàbátẹ̀lẹ̀ ajá Hamza débi Alhaji Imran àbí ẹ bá kéré sínú àpò tàlájì Imran Alhaji Imran ó yá gbogbo agége sport ẹ dàkú torí ẹ náà o Haji Hamza Hamza Haji Hamza ló lélẹ́yìí Baba Idris ìyá wọn ti kú ajá wa rí sí Haji Hamza ìyá wọn ti kú ọmọ òrukàn ní Haji Hamza Alhaji Hamza. Haji Hamza ẹ dàpọ̀ ìṣàánú Haji Hamza ẹ bá a ṣe sàárà fún ya Haji Hamza Haji Hamza ò ní ìyá mọ́ Allahu Akbar Allahu Akbar àbígbẹ̀yìn Allahu Akbar Allahu Akbar. ìyàwó Haji Hamza rèé ọlọ́mùbá kẹ́yà ọlọ́mùbá gẹ̀wọ́ Àmín. Haji Hamza ọlọ́mùbá gbòòtì Haji Hamza Àmín. àwọn jọ̀mọ́ Haji Hamza alásàlátù ẹ mọ̀ ta ọ̀ya Haji Hamza Allahu Akbar Allahu Akbar. Haji Hamza odidi ọdún márùn Haji Hamza ò fi jẹun aṣáǹbẹ̀ wọn náà ni Kọ́ ọmọ kọ́ ọ̀la. ẹkún iná aṣáǹbẹ̀ wọn náà ni ìyá wa òtìrì Haji Hamza gbà pé wọ́n pa ìyá wọn ni mo ní bẹ́ẹ̀ ni Wọ́n fẹ́ rú wọn. wọ́n pa ìyá yín ni ọlọ́run dàkún bá kẹ́yà ọlọ́run bá jẹ wọn lọ Àmín. ọlọ́lá ilaha illallah ọlá Muhammadu rasulullah ọlá aláhàwùlà ọlá kú abúlé ilé náà ti fẹ́ kú náà ẹnì má bọ̀ mi wá ilé náà ti fẹ́ kú káàdà ń síbi ẹ káàdì ẹ ṣeun ẹ jókòó sáà tó ọlọ́run kó gbàdúrà wa màmá wa Habibatullahi ọlọ́run dákun bá kẹ́ ọlọ́run bá gẹ̀ wọ́n wájú tí ìyá dojúkọ ọlọ́run dákun tó dáa Àmín. ẹ̀yin wọn náà wá rèé wọn náà dákun mọ́jọ́ bàjẹ́ Àmín. àwa pariwo pé wọn náà sálẹ̀ ọ̀fà ọlọ́run mọ́jọ́ dàrú láíláí Àmín ya Allah. sálẹ̀ ọ̀fà ọlọ́run mọ́jọ́ bàjẹ́ láíláí Àmín ya Allah. ọlá inna atainaka Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Salli li rabbika wanhar. Inna shani'aka huwa al-abtar. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim. Sallallahu alaihi wasallam. Alhamdulillah. ọba tí ó ṣe wá ní ẹrú ẹ̀ tó mọ̀nà Alhamdulillah. tó wá fi ìsìláàmù ṣe déédéé ọ̀gbọ̀ngàn wa Alhamdulillah. akí ọ̀gá wa aṣíwájú wa ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. tí ìkẹ́ àti ọlá bá ti ń bá ọ̀gá wa tán àṣẹ́kùbọ̀ orí ọlọ́mọṣà àkókò kan ẹ̀rọ Àmín. akí bàbá wa ilé sí ẹ tòní Sheikh. ẹ̀sìn jẹ́ àwíbẹ̀ lẹ́nu Sheikh. ẹ̀sìn jẹ́ àwíbẹ̀ lẹ́nu Sheikh.
شيخ والله يعصمك من الناس والله يعصمك من الناس والله يعصمك من الناس لا تخاف درك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سلام قولا من رب رحيم آمين. mo kí bàbá wa Mufassir أدام الله ويطول bàbá wa mísọ́nà أدام الله ويطول àwọn àfáà wa láti Ìlọrin أدام الله ويطول wọ́n kí ìmáàmù wa Muhammadu Jana Oríyọmí láti Ìgbòho ọlọ́mọṣẹ́ àbáwá dúró tì í. آمين ayọ̀ tẹ délu èsì ẹ ayọ̀ náà lẹ́ padà sí آمين mo kí gbogbo ẹ̀yin ọmọ olókùn pátápátá bó tiẹ̀ jẹ́ páwọn àfọ̀ràn tí náà pe ìmáàmù àmọ́ ìpè mí náà bí ìgbà tẹ fi mí pamọ́ ni àyẹ̀sí fi mí pamọ́ èyí tó yẹ ká ṣe létò à ń ṣe tí bàbá wa Mikael Adéyẹmí Balógun jẹ́ olórí ẹbí mo kí gbogbo wa akọ aráfẹ́ra kù ìyá wa a tún kú oríire wípé inú Islam náà bí ìyá wa sí inú Islam ni ìyá ti ṣe ayé الله inú Islam náà sì ni a tán sí ọlọ́run ìyá tán sí ọlọ́run mọ́ṣẹ́ àbáwá kẹ́yà náà آمين wọ́lá nàbí wa صلى الله عليه wọ́lá وسلم dá haúlà. ولا قوة إلا بالله العلي mo kí العظيم bàbá wa baálẹ̀ àti gbogbo ẹ̀yin ìlú mòye ẹ̀yin tẹ̀ ń délé fún bàbá wa eléṣì ẹ̀ tòní ọlọ́mọṣàjà rí i pẹ́. آمين يا الله mo wá kí bàbá wa balógun ti ìlú Ọ̀fà gbogbo ọ̀fẹ́ ọlọ́mọṣàjà rí i pẹ́. آمين wọ́lá nàbí wa صلى الله عليه mo fi وسلم kíkí ti gbogbo ẹ̀yin mo fi kí gbogbo ilé pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ìyá wa alásàlátù pátápátá ọlọ́mọṣẹ́ àdúró tì wá. آمين ọlọ́mọṣẹ́ àjẹ́ àrí gbogbo orípẹ́ àkìlẹ̀ àhàrùlà. ولا قوة إلا بالله العلي العظيم ní ìwọ̀nba ṣókí ẹjọ́ nítorí ọlọ́run event planner ẹjẹ́ kí asáré bá wọn sọ̀rọ̀ níwọ̀nba ṣókí. àwọn bàbá wa Mufassir wọ́n ti sọ yìí tó jẹ́ kókó inú ọ̀rọ̀ fún yín. àmọ́ gẹ́gẹ́ bí ibi tá a ti wá nílẹ̀ wa ní nílẹ̀ gbóná àwọn kò ní èèyàn lẹ́kọ̀ọ́ pé kí a dá sọ̀rọ̀ tí a rí yìí mo fẹ́ wí yìí mo fẹ́ sọ lẹ́nu yóò sọ̀rọ̀ kan ti sọ òpònú ni. ẹ̀yin bàbá wa ló jẹ́ pé gbogbo wa pátápátá ọmọ ìyá wa Habiba Abike Abubakar Adéyẹmí Balógun ọlọ́mọṣẹ́ àbáwá dúró tì yín. آمين ẹ tún ṣe bẹbẹ lẹ́nìí bẹbẹ náà sì ní tán nílé yín lágbára Ọlọ́run آمين يا الله ó dọ̀wọ́ oníkálukú yín o ìyá wa Àbíkẹ́ bọ̀rọ̀kìnní àdínní ti gbogbo òlú èsì ẹ̀ àwọn náà tún lọ lórí ọmọ ààfin ti gbogbo òlú èsì ẹ̀ ipò tí ìyá yìí gbé dání mo bẹ̀ yín torí tọ́lọ́ àtànábì wa Muhammad صلى الله عليه ẹ وسلم má jẹ́ kí fákùnmù wà ń bẹ̀ o ẹni tí ó dìbẹ̀ láàrin ẹbí láàrin ìlú ọlọ́mọṣẹ́ yìí ti gbé dìde fún wa. آمين يا الله akila haula ولا wala قوة quwwata إلا illa billahi بالله al-aliyyil azim. mo kí àfa wa gbẹ̀dẹ́ dùn أدام الله tí ويطول wọ́n bá gba wa máìkì ń sìn. akíwọ́gbà àwọn àgbàlagbà lórí ìjòkó ọlọ́njárí yín pẹ́ o. bójúmọ́ bá ti máa kámi ààrẹ tí. àmì ààrẹ tí. pẹ̀mí lè sùn lára ẹ̀dá lẹ́mí sí wa. ṣètọ́jú ẹ̀mí rẹ̀ kó má bà ọ́ jẹ́. bá ti mọ̀ ká. kámi ààrẹ tí pẹ̀mí lè sùn lára ẹ̀dá lẹ́mí sí wa. tọ́jú ẹ̀mí rẹ̀ kó má bà ọ́ jẹ́. Olúwa bá wa táwọn òkú ọ̀run mọ́bàlì jẹ́ ẹ̀nà rú wọn lójú gbogbo bá yí àná fi mú ẹ̀ òkú wa nínú wọn. ẹgbẹ́ sọ pé Allahu Akbar Allahu akbar ẹgbẹ́ sọ pé Allahu Akbar Allahu akbar Allahu Akbar kabira. Allahu akbar kabira. nígbòkó wa nígbà yìí lé ní ìyá wa Alhaja Habibat Masha Allah. Abike Adéyẹmí Masha Allah. Balógun àwọn ni wọ́n kó wa jọ nígbà yìí lónìí. Masha Allah. bí ìyá yìí bá ṣe dáadáa àbí wọn ò ṣe dáadáa kó kálukú wa ká wò. Bẹ́ẹ̀ni.
mọ̀ dáyà mọ̀ dáadáa ní sókè lọ́rọ̀ ya. Masha Allah. mo mọ̀ ya ilé yẹn rí. Masha Allah. kí n bá wá sọ́dọ̀ ya mo tuntun gbà lókè ẹ̀dúgbà mo tuntun gbà lókè ẹ̀dúgbà. Allahu ìyá wa akbar. jẹ́ ni tí máa ṣe sàárà dáadáa. Alhamdulillah. ìyá wa wá ti wà níwájú ọlọ́run báyìí. Bẹ́ẹ̀ni. nígbà tí bàbá balógun pè mí pé ìyá jáde láì mo ní inna lillahi. Wa inna ilayhi raji'un. mẹ́sẹ̀gì mi fún gbogbo àwọn àtàjọ́ mọ̀ ọ̀yá ẹsẹ̀ ra yín lẹ́yọ̀kan. bàbá balógun wọn ò ní ọṣẹ tí wọ́n ń wẹ̀ gbogbo ẹni ní fi ń bi láàyè yìí. Alhamdulillah. bàbá balógun ò ní ẹbu tí ń bù sọ́wọ́ tí ń dà sẹ́nu gbogbo ẹni ní fi ń bi. Alhamdulillah. sàárà àti àdúrà nìyá wọn fi lé wọn lọ́wọ́. ìyá tí ó jókòó ń kọ̀rọ̀ yàrá jẹ́ sọ pé ọmọ mi báyìí mo fẹ́ kó rí fún báyìí mo fẹ́ kó rí fún ìyá ti wọ̀. Wọ́n ti lọ. bàbá balógun àti gbogbo wa ta kò pátá yẹ́yẹ́ lápapọ̀ ẹ dákun tá à ń torí tọ́lọ́hún ẹ mọ́ fi dáadáa lẹ̀. Ẹ má fi lẹ̀. ẹ mọ́ fi sàárà lẹ̀. Ẹ má fi lẹ̀. tí ìyá dún ní mánì yẹn ìyá sì ní ohun tí ń dín fún yín lẹ́yìn ikú ìyá yìí kò ní yọ ọ́ lẹ̀ fún yín o. Àmín. gbogbo àwọn márùn-ún ẹ dákun ẹ jáde dé ní ọmọ bàbá bíbá yìí. Wọ́n ti ta ní ọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà. Ọmọ olóòkú márààrún. ọlọ́run mo bẹ̀ ọ́ Abẹ̀ọ́. wọlé agbára àjọlọ́run rẹ Wọlé agbára àjọlọ́run rẹ̀. wọlé àjọ kan ṣoṣo rẹ Wọlé àjẹkọ̀ọ́sọ rẹ̀. ikú òjijì ní wọlé tọ̀. Ikú òyìnbó ní wọlé tọ̀ yìí. látọ̀rí bàbá Mustapha Balógun Látọ̀ bàbá Balógun. bàbá Mikael Bàbá Mikael. bàbá wa Ismail Bàbá Ismail. Imran Lápapọ̀. àpapọ̀ gbogbo wa pátápátá kò ní Tájọ́ ọmọdé èkó. kò ní tẹ́ǹdì yín Àmín. òsì ò ní ta yín Àmín. agaraku ò ní da yín Allahumma lẹ́yìn àmín. ikú ìyá yín ẹ̀ ní dùbúlẹ̀ àìsàn Àmín. lẹ́yìn ikú ìyá yín ojú ò ní tì yín bí Àmín. ògbó sì ń jẹ́ ti ọlọ́run tí agbára ń jẹ́ tiẹ̀ gbogbo tọ́wọ́ yín ò tí tó lóore nígbà tí ìyá ń bẹ láyé ọlọ́run ò yọ̀ wọ́n láti dé àkókò yìí ọlọ́run ó ṣe fún yín Àmín. tọ́wọ́ yín ti bà lóore ọlọ́run ò ní gbà dánù ọlọ́run Àmín. àbíbí ànábìwá Muhammad Sallallahu alayhi wa bàbá wa sallam. Abubakiri wọ́n ti wà níwájú ọlọ́run ọlọ́run bá wa dàkẹ́ bò wọ́n wìtìwìtì Àmín. bàbá àlùbáríkà ni wọ́n bàbá dáadáa ni wọ́n bẹ́ẹ̀ bá rí irú yín téèyàn bá ní èèyàn orí yẹn kò tó rí yẹn gidi mọ́ láyé. Àyà kọ̀ọ̀kan bàbá ìmáàmù wọ́n sọ̀rọ̀ àdúrà wọn. ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ọ̀dọ́ yín bá fẹ́ sọ̀kalẹ̀ sí i Bẹ́ẹ̀ ẹ̀dá ni. fún gbogbo wa lápapọ̀ Lápapọ̀. ẹ̀dá fún jáde dé wá sẹ́wọ́ àdúrà àwọn bàbá ọlọ́run ayé àná bàbá balógun ẹ̀dá kan jókòó ọlọ́run yóò bí àbùkátà wa Ọlọ́run bí abùkátà wa. ọlọ́run ajọ́ kan ṣoṣo rẹ̀ Ọlọ́run àjẹkọ̀ọ́sọ rẹ̀. láti ìlú àgọ́ àmọ́dún làwa ti wá Bẹ́ẹ̀ ni bàbá ìmáàmù nù. àwọn Bàbá àwọn àdúgbò ìbílẹ̀. àwọn mọ́sálásí lọ́wọ́ lágọ̀ọ́ àmọ́dún Alhamdulillah. bàbá balógun láwọn fẹ́ kún gbogbo mọ́sálásí èsì ẹ̀ Bẹ́ẹ̀ ni. mo tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ mọ́sálásí Central Mosque lágọ̀ọ́ àmọ́dún látọ̀dọ̀ gbogbo ọmọ olókùn lápapọ̀ ni o Lápapọ̀. gbogbo ń tábà ti ságọ́ àmọ́dún gẹ́gẹ́ bíi sàárà yóò tún mọ báyà wa Bẹ́ẹ̀ ni. ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ yóò gbà bẹ́ẹ̀ Àmín. ọlá bíbí ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. aláhùn mayá mọ́ni asára ni jẹ̀míìlà Àmín. gbogbo wa ẹ̀dá kan jáde délẹ̀ kan náà Àṣẹwó àdúrà lẹ́ẹ̀kan náà. ẹ̀sẹ̀wọ́ àdúrà ẹ̀dá kan Ọlọ́run jáde yà wọlé dáadáa. اللهم يا من أشار لجميلا آمين. وستر لقبيها آمين. ولم يعيس بالجريرا آمين. ولم يعطيك سترا آمين. ويسم العفو آمين. ويسال تجاوز آمين. ويواسل مغفورا آمين. ويبسط يدين بالرحمن آمين. ويسامع كل نجوا آمين. ويمتع كل سكوا Ọlọ́run bí abùkátà ويا كريم wa صفر wàfi ويا سمع المنيا ويا مكيل الأسرات ويا مبتدئ بالجهل قبل استيقاظها يا رب ويا سيدي ويا مولاي ويا رجبات يسألك الله جميعا وكتب لنا الدنيا ولا بأسقاط النار ìmáàmù àgbà nínú èsì ẹ̀ kingdom mo ṣe fojú kan ẹ̀fá ilé ní ọlọ́run sí ní kí tẹ̀wọ́n mọ mú mi Alhamdulillah. pẹ̀lú ògùn ọlọ́run àti ti bẹ̀rẹ̀ àjọṣepọ̀ náà ní ni Ọlọ́run ní yóò bàjẹ́. bàbá ìmáàmù ọlọ́run ní fàìsàn sí yín Àmín. ẹ̀ẹ́gbọ́ ẹ̀tọ́ ń bẹ̀ aburú yìí báyìí bàbá Mufasir agbádùn yìí púpọ̀ àṣírí yóò ní tó Àmín. bàbá mísánà ọlọ́run ní jẹ́ bàjẹ́ Allahumma bàbá àmín. tó ṣe rọ́ìbù ọlọ́run ó bo tẹnìkọ̀ọ̀kan wa Àmín. bùkátà wa ní òbí àṣírí ó bò lẹ́yìn ikú ìyá yìí ọmọ da sí ọmọ dùn sí. gbogbo àwọn tí àna ọlọ́run kádàrá ká máa bẹ nílùú àlùbáríkà yìí ìlú Òṣìẹ́ ìlú àwọn ẹni ọlọ́run ìlú ìpínlẹ̀ déédéé bí ọlọ́run bá ti tó lọ́dọ̀ rẹ̀ bá ń fún lẹ́tọ̀ọ́ rẹ̀ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ̀jẹ̀ àwọn ẹni tó wí kejì bọ́lọ̀ tó ṣẹ̀dá wa dáadáa. Allahu Akbar. ẹ̀jẹ̀ àwọn ẹni tó wọlé wọn lòkè dáadáa lẹ́lẹ́kẹ̀ẹ́ta bọ́lọ́run. ẹ̀gbẹ́ kan fi máìkì wí ni. àwọn olólùfẹ́ àná Muhammad ẹ̀yọ̀ǹbọ̀ Muhammad fi ń gbọ́ níhìn. tálọ́bàrà lórí jùlọ lọ kó wí kejì dáadáa. tálọ́ lè fi kàrámọ̀ sí kẹta bá Nábì Muhammad. níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ àti gbogbo tí ń jẹ́ ìṣẹ̀lẹ̀ níjòkó mo kí bàbá wa gbogbo ẹ̀yin bàbá wa olóyè
mo kí bàbá mi kábíyèsí olólùfẹ́ àwa ọmọ kéwú ẹ dákun gbogbo ìgbésẹ̀ máa ṣe kábíyèsí fún bàbá kábíyèsí ọlọ́mọdàjẹ́ ló pẹ́ gbogbo ẹ̀yin olóyè ẹ̀yin onípò mo kí gbogbo wa mo kẹ́yìn àbá àkúra wa púpọ̀ ọlọ́njẹ́ ariwo pẹ́ mo kí àbá náà bí bàbá mo bá sírù gbogbo ẹ̀yin àgbà ní àfá wa ọlọ́njẹ́ ariwo pẹ́ mo kí àwọn àfá wa láti lọrin ìjókòó àwa ìmọ̀mọ́ àgbà gbogbo ilẹ̀ Kwara ọlọ́run ṣàjáre pẹ́ àwọn àfá wa láti gbòó mo kí yín púpọ̀ ọlọ́njẹ́ ariwo pẹ́ ẹ̀yin bàbá torí ọlọ́run ìwọ̀nba ìṣẹ́jú méjì yìí ní ti ọlọ́mọ tó ló pa àwọn àfá wa láti lọrin ìwọ̀nba àṣẹ́jú díẹ̀ yìí wọ́n ní ń dárò ẹ̀mí fún mọ̀mọ́ wa alájà wa Habiba Abike Adéyẹmí Balógun Usman ọlọ́njẹ́ bàbá náà pàdé àná ọlọ́run ọlọ́njẹ́ ìyá náà pàdé àná ọlọ́run bóòlù àti ń sáà ní kéékèèké yìí o alájà wa Princess Abibat Abike Adéyẹmí Balógun ọlọ́mọba kẹyà náà níwọ̀n bá àṣẹ́jú àwọn tá ń sáròyé ẹ̀dàpọ̀ ẹ̀bùn mi ìṣẹ́jú méjì nítorí ọlọ́run lórúkọ àwọn àgbàlagbà níjòkó gbogbo àwọn tá ń rìn lọ tá ń rìn bọ̀ ẹgbẹ́ ń lo ìṣẹ́jú méjì fọ́lọ́run ẹ yọ̀ǹda ìṣẹ́jú méjì péré fọ́lọ́run nínú àsìkò yín kẹjọ́ lọ́run orí tiẹ̀ náà bọ́bá rí bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله فلينظر الإنسان مما خلق kíkálukú wò ó sì ń tẹ́torí ọ̀dá wa sáyé خلق من ماء دافق látara wàhálà wọn ti dákó wa wa يخرج من بين الصلب والترائب àtìyá àti bàbá àwọn ṣiṣẹ́ wàhálà náà إنه على دين لقادر ó tilẹ̀ rú ká pẹ́ láyé tó padà sílẹ̀ يوم تبلى سرائر bàbá dọ́mù àti kálukú tún gbọ́ náà فما له من قوة ولا ناصر kò sì sí ẹni tágbára ọlọ́run ní kánjọ́ náà وسماء ذات رجع gbogbo àwọn tó ga láyé wọn wọlé fún àwọn náà والأرض ذات صدع àwọn tá a sì fojú kéré wọn já mọ́ iwájú ọlọ́run náà إنه لقول فصل ọ̀rọ̀ tá a wí òdodo ni o وما هو بالهزل ọlọ́run ò bẹ́ ewé débẹ̀ rárá إنهم يكيدون كيدا kálukú wa là ń dọ́gbọ́n àfẹ́kú وأكيد كيدا ọlọ́run sì mú ìwà pàǹtẹ́ra wá jẹ ni فمهل الكافرين أمهلهم رويدا gbogbo tí kálukú bá máa wù ni wọ́n máa wù صدق الله مولانا العظيم gbogbo ẹni bá lè tí àánú ọlọ́run ẹ bá gbọ́nà tóbi lẹ́ẹ̀kan náà ندونها تلك الأيام ayé yìí ni kò dúró jàmọ́ wa èsì ẹ báyé báyìí tàn ẹ mọ́sẹ̀ mọ́ kàbálẹ̀ òní wa la rí ọ̀la wa ṣàgbà wa láfi ní ọmọ ṣe yẹ̀yẹ́ ẹni tí ń ṣàbólà o má ṣe yẹ̀yẹ́ ẹni tí ń wẹ̀ kísà odò láyé báyé bá gbé ìdùnnú wa ó tún lè yá akẹ́ni tí ń wò kísà kó padà di orí àpèsè láyé sẹ́ẹ̀rí kòtò ọ̀tá mọ́sẹ̀jì òjì púpọ̀ nítorí ọ̀tá lè dọ̀rẹ́ wa bọ́bá dọ̀là àti pò rẹ̀ fi ẹlẹ́ tí ń jọ ẹ́ lójú ó tún lè yí bọ́ sọ́wọ́ ọ̀tá wa torí pélé ayé ó kún fún wàhálà bẹ́ẹ̀ darí ṣe yóò ṣe wàhálà láyé kó tó síwọ́ Adéyẹmí bá a sì torí ayé tún jẹ́ wàhálà fàyè rẹ̀ sin Ọlọ́run kó lè dọ́rùn sí ni torí ọfà ní ikú kọ̀sẹ́dá tí kò ní bá bí ikú bá ti ta síbi tí ń lọ dandan ni kò ní ìtàsé gbogbo ààyè tá a sára ìlú ọmọ Balógun tó bá tàbà sí àfikọ́ lọ jíṣẹ́
gbòógì ní Àbíkẹ́ Alájà Habiba Adéyẹmí nígbà tí ń bẹ láyé abiyamọ ni torí lọ́jọ́ dààmú nítorí tẹ̀yìn ọmọ tẹ́ ẹ lè níláárí tẹ́ ẹ lè bẹ́gbẹ́ tó tẹ́ ẹ lè ṣe é rí àmọ́ ní ọjọ́ tí kú ti máa bì kẹ́kọ̀ọ́ abiyamọ kò sẹ́nìkan tí ó dàbí ìyá ọmọ sẹ́ẹ̀rí àṣeyá kèé dàbí ìyá ọmọ èsì ẹ́ àṣeyá kèé dàbí ìyá ọmọ àṣeyá fún ẹ kò lè dàbí Àbíkẹ́ mọ́ láéláé gbogbo ọjọ́ tó bá dàrú fọmọ ìyá lọmọ lọ képe ìyá 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 mi o ìyá mi o bọ́ bá yín gẹ̀ Àbíbá ní ọmọ sáríka ọ̀dọ̀wọ́ yín ẹ̀yàn májà Àbíbá ẹ má gbàgbé Adéyẹmí èèyàn rẹ̀ mú ẹ má rántí pé Balógun wúlò púpọ̀ ọgbà tí ń bẹ láyé ẹ̀gbọ́n bá ṣe àbúrò kẹjọ sọ ní tòbínú bí kẹjọ tán yẹn ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má gbé sùn láyé nínú ilé yín ẹ tẹ́yìn so ẹ̀yin náà ó jèrè ọmọ bẹ́yàn bá mọ tójú òkú nǹkan ìyá yín Habiba nínú sàárè abẹ̀rù Ọlọ́run sàárè séètì funfun ni ooru pọ̀ níbẹ̀ ìdààmú wà níbẹ̀ òkùnkùn wà níbẹ̀ ayùn wà níbẹ̀ ìnira pọ̀ níbẹ̀ ìròyìn sáré òṣèwì tán àmọ́ kí n wí níwọ̀n èsì ẹ́ fẹ́ni tí ó gbọ́ tí ó gbà ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán lọ́mọ pé ayé wa dàbí òrùn tí ó yọ láàárọ̀ tí ó wọ̀ lálẹ́ ọlọ́run dákun báwa kájà Habiba sàlékún àánú Fábíkẹ́ ẹ̀sánú yẹsànú nàtàyà ọmọ tààlámù yẹsànú nàtàyà ọmọ tàfátàr ayé irọ́ lásán ayé hínà yà ọmọ ìsìn ànínà hínà o yẹsànú nàtàyà ọmọ tààlámù ọmọ Ádámà ó sì fúra ọmọ Ádámà ó sì rọra torí aṣọ ayé tọ́wọ̀ yẹn kò ní pẹ́ dé kísà ipò ayé tá a dì mú àpàdà jùlẹ̀ tọrẹ nìkan ló dìde tí wọ́n fi jòkó ń bẹ̀ ó lè pẹ́ ó lè yá ọ padà kúrò ọmọ Ádámà ó sì fúnra ẹjẹ́ rán yín létí ìwẹ̀ kẹ́yìn tí wọ́n wẹ̀ fún ẹ̀tọ́ bá síwọ́ tí wọ́n mọ̀ búlọ́ọ̀fì ń dà sí ẹ̀ àti aṣọ funfun tí wọ́n bá ti rí ọ lórí lẹ́nu wọ́n palẹ̀ rẹ mọ́ toró ti yíwọ́ ó dínú pósí ó di lẹ́lẹ̀ gbogbo ayé tó sáfù lẹ́yìn rẹ láì ní sìkámọ̀ gbogbo orú ipò kópo tó lè ní lọ́gọ́rùn kò wúlò gbogbo orú ipò kíkó tó lè ní lọ́gọ́rùn kò wúlò àfihàn tó fi ipò rẹ sí ló lè gbà ọ́ la láti ní ẹtọ́ bẹ́ẹ̀ ṣe torí ọ̀dà bámọ̀ àní òkúbi tó kù sí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè o ọmọ Ádámà ó sì fúnra ìyá Balógun Allahu yarhamuha ọlọ́run bá wa kẹ́yà. Allahu yukrimuha bá wa sàlékún kẹ́rẹ́ fún wọn lọ. Allahu yab'athuha fi ahsani suwari. àmín. Àjàbí bá tún yẹ Rabbana Adéyẹmí ni ìyàwó Àbíkẹ́ ìyá Àbíyá bànà
ìyá wa lè sì ẹ́ dákun ọlọ́run fèrè dá ó sì dáná tó ha. sàlámù gbogbo ìdòkó nílùú èsì ẹ̀ tábẹ́lì ìdòkó àtẹ̀yìn ìtọ̀lọ́run fúlòyè ẹ dákun ẹ wòye sáyé ayé tá a wà yìí àgbákò ni. bẹ̀yẹ́ dúdú nídàjí ọmọ balógun tínú ẹ̀dá dùn tó kéde ijó ọmọ ọba nígbà tí ó bì tó dìrọ̀lẹ́ ìdùnnú taari ó ṣeéṣe kó dìrònú láti ní wáyéwáyé kọ́ wa níwọ̀nba ni. gbogbo aṣọ bí sọ̀tẹ̀sọ̀tà ẹni ọ̀rọ̀ tí ikú torí pé yóò tẹ̀ dádì mú Àbíkẹ́ lọ́jọ́ tí ikú bá ti dé ló ti pin. kò kú máa dọ̀rẹ́ pé ní gbogbo ọ̀yẹ̀kú ni ó padà kú. àṣetàláàbì bàbá lọ́tàn o Adéyẹmí ìyá yín Àbíbá Ajá Àbíkẹ́ Àbíbá tún náà di tànú ẹ̀gbọ́n náà mo fẹ́ rí àmì kẹ́yìn ọmọ tẹ́lọ̀ wòyá jẹ́ ń ta gbé fóònù fún ìyá mi bá ń gbé fóònù fún ìyá mi o Àbíkẹ́ ìyá yín lọ́jọ́ tán lọ́lé ló ti pin lọ́jọ́ tí màmá yín lọ́lé ìyá yín bojú ẹ̀yìn nígbà mírí Balógun Adéyẹmí ìyá ń dáhùn pé yàrá bí sọ parí nìyẹn. ìgbà wo lọ́jọ́ òun tún lè wọ́ mọ́ tí mo tún lè pàdé yóò máa dunnú. Adéyẹmí ájì mú káyé là ọmọ mi mú káyé là ọmọ mi ìwọ làgbà mójú tẹ́yìn mi dákun dábọ̀ mójú tẹ́yìn mi àgbáyé kan tẹ́yìn ṣe mo dà sírù ọmọ mi ájì mo dà sírù òbí ìgbà pé ájì Mustapha ọmọ mi Adéyẹmí Mustapha mi ò di kankan ájì mo ìnà mójú tẹ́yìn mi ọmọ Balógun ò di kankan àmúṣà ọmọ mi Adéyẹmí ni ọmọ tí mo bí àṣìṣàtú Adéyẹmí o Adéyẹmí ọmọ Balógun ẹ dákun ẹ dábẹ̀ mójú tẹ́yìn mi ọ̀dọ́wọ́ èèyàn ọmọ ìyá gbogbo ń tí ayé orí ṣe tán ẹ̀yà àjọdà mọ̀ràn pọ̀kẹ́ ẹ̀yìn ṣe ọ̀rẹ́ tá mú wá sí èsì ẹ̀ bá wa ta àkùlá ayé ta ronú torí gbogbo ń tó hùwà lálẹ́ jẹ́ Ajimukaila òkú ní ọgbẹ̀yìn orúkọ wa òkú lálá tó lókè ọwà lẹ́nu kí ni karahun kí ni Buhari gbogbo ń tí ń gùn ẹ̀fẹ̀ tán ìwọ tí ń gùn ló ẹ̀ padà lọ Ọlọ́run bá wá kẹ́ Àbíkẹ́. Àmín. àwọn èèyàn sáré jáde ẹgbẹ́ oníkàmì ló lò kí dáadáa ẹ̀rí lè bọ́ lónìí mo dáwọ́ ẹ̀mí lọ́nà ẹ̀dàpọ̀lú ìtọ́jú méjì alájọ àmìkàyè ẹ̀dàpọ̀lú ìtọ́jú méjì mo fẹ́ ṣàdúrà fún yín bí ìyá bá kú láyé tí èrò ní bàbá tí òun níyà ọ̀pẹ ní Ọlọ́run bá ṣèyàn ẹ̀yà ara ní ẹ̀yìn púpọ̀ ní ẹ̀dìlá yín ní ọmọdé nílé ọbàjẹ́ rẹ̀ Ọlọ́run ní balẹ̀ jẹ́ kò ní bẹ́ẹ̀ bí jẹ́ àṣetánì òsì ní ráyè láàrin yín ẹ̀dàpọ̀lú wọn gbọ́n tí ń wí yìí nísàájú kan tí mo tó máa lọ lọ́rí kẹ́lẹ́ mọ̀ pé ìlú ẹ̀sìn ẹ̀yìn ìlú ńlá lọ́dọ̀ wa mo ti wá aago mẹ́wàá àti ìgbà mo ti sinmi mo padà lọ ìtọ́jú lọ jí sí Ọlọ́run bẹ́ẹ̀ mo sì wá padà wá láti wá darí sí i. ìwà bá aṣáájú méjì ní gbogbo ọ̀dọ́ ń gbọ́ mi nígbàgbọ́ yìí ẹ máa mú un lọ lé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sọ́ba àlú kan bàbá kábíyèsí ìlú ẹ̀sìn ẹ̀ olólùfẹ́ tiwa ni wọ́n púpọ̀ wọ́n wá mú àbí ọmọ bí n bá ti rí bàbá báyìí máa ní kàwé mi ní láàrin gbogbo lọ́balọ́ba ìlú ẹ̀sìn ọlọ́mọdé olùyọ̀ parí láéláé àárọ̀ ojú náà mọ̀ ní ìjọ sàmì dátò ẹ dákun torí Ọlọ́run níṣẹ́jú kan tó máa mú lọlé tó bá sì wọ sàròyé ó lè ṣeé ṣe èyí tó mi wí lónìí Ọlọ́run ó bí Ọlọ́run pé sọ gbọ́ nígbà tí ń wí
wọ́n bí ẹni náà tó tó mọ wí ọba ìlú kan fẹ́ gba Ramadan lọ́dún kan bàbá Mukaila ájú amáyé náà ájú wa mo fẹ́ kí gbogbo yóò gbọ́ mi ní Mustapha ọba yìí wá sọ fún aráàlú rẹ̀ ó ní gbogbo ẹ̀yà aráàlú mi ẹ lọ́ọ́ bá ń já èso wá èso ni mo fẹ́ fi gba Ramadan ṣùgbọ́n èèyàn mẹ́ta péré lè ká wọnú gbó lọ lọ́lọ́ wá èso tó wọ ìsinú wa tó wọ́n fi jẹ sààrì nígbà táwọn mẹ́ta dénú gbó ìtò sọ báwọn méjì yòókù ó ní wàhálà ọba wa yìí pọ̀ èmi ò ní ṣe wàhálà o ntí n bá rí ní gbẹlọ ní bọ́ba gbogbo nǹkan tí ò da mángòrò tí ò pọ́n ọsàn tí ò ṣe é mu ìkókùkó pàpà dúdú ó kó sápò rẹ̀ bámú àgbókún ó ní ọba òkú ní tu òtẹ́lẹ̀ ẹnì kejì ẹ̀sùn wàbá ẹnì kejì nígbà táwọn méjì yòókù ti rìn òun náà ti sọ fún kejì ó ní ẹdúró tọ́lá àkàrin kìíní ẹ wò bẹ́ẹ̀ mi bá rí tó da yín mu bí n bá rí tó da yín mu ọba ló kúkú ní wàhálà tá à ń ṣe yìí ẹnì kẹta ní ọba ọ̀jẹun ọba òwòwò ní tèmi nǹkan da ní wàwá nígbà àwọn èdèlé ilẹ̀ ti sún wọn ọba ní látàárọ̀ ta ti ní ẹwà èso lọ ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀wà abojú di ọlá ìjẹ mọ̀ pé ọba ńláńlá ni ọba ìṣẹ́ ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ó ní ẹ̀sìn túbú fún wọn kọ́lẹ̀ mọ̀ pé táwọn sàrán abojú di ọlá ẹ̀yìn wọ̀nyí alákọ̀ọ́kan ẹ̀rù tí ń bẹ lẹ́rí yín ọmọ ìwìlẹ̀ sọ́ọ́ kalẹ̀ àwọn èsì ọ̀dájú ọba ẹ̀rù erí yín wọ̀nyí lẹ́nu nǹkan yín kálukú yín dẹ́bi sínú tẹ́yìn jẹ sàárì tí Ramadan èpè ní bẹ lẹ́rí yín ẹni àkọ́kọ́ tó jẹ́ àjákújá sápò ní yéè mo ṣe àgbákò ẹnì kejì ó lóun dáràn òun ṣe àbámọ̀ bóun bá mọ̀ ni òun bá mọ̀ tó sáà tó ọ̀dà sínú ẹ̀ ẹnì kẹta wọn ló bá bú ẹ̀rín àwọn aráàlú èsì ẹni wọ́n tó ń lọ wọ ẹ̀wọ̀n tó ló mú ọ̀rẹ́ rìn ó ní kò yé yín ni ẹ̀wọ̀n lẹ́sọ̀ pé òun fẹ́ wọ̀ ọba tí ní ti ń bẹ náà kò ń lòun ní dáadáa lòun sì já sínú ẹ̀ kówó ìjáde Ramadan náà nú ẹ̀wọ̀n òun lọ gbádùn ni máa bá dálí kìámà ẹni mi ò kó òun sí àgbákò tó ní ti ń bẹ náà kò rẹ̀ ọ̀dà ó ì ti bẹ́ẹ̀ pé tápò rẹ̀ bá ti kún ó fi ọ̀pẹ ọmọ bọ̀ lọ́hùn ni ẹni mi ò kó òun sí àbámọ̀ tó ń bọ̀ ti ṣe dáadáa bẹ́ẹ̀ lọ ń dá tí ọ̀dà sínú ẹ̀ ẹlòmí ọlọ́ọ̀rẹ́ rẹ̀ láyé kìí àmọ́ ni ẹ̀dá kò dúró ọlọ́run yẹ ọmọ ìyá àníyàn ò ní bàjẹ́ láíláí ọlọ́run fúnra ara rẹ̀ ló ṣe wáàsí fún mi bàbá ìmọ̀mù lẹ́sẹ̀ ó ṣe wáàsí fún mi níṣẹ́ ń wí kí gbogbo ayé èmi ń bọ̀ látàgége ni mo bá dé Ìbàdàn níbi gúrú maraji lóru láago kóoru làwọn ọlọ́pàá bá dá mi dún bẹ̀ ẹ máa wọ wáàsí o ẹni ọba gánú ẹbí ẹ má jẹ́ ó ṣubú ọlọ́run lè yọ ẹni tó wà lẹ́yìn gbogbo lówó. àwọn ẹ̀rọ náà dùn púpọ̀ pé sẹ́tì àwọn aláàjì wa Abubakar tí wọ́n ṣe nílé ṣe kò ṣe é kéré rárá. Muslim primary school èsì ẹ̀yìn nígbà tó bẹ̀rẹ̀ mo lè má lọ ti rí àyè specifically ọ̀dọ́ mi gbé bóyá 58 or 59 Òkèlè wa bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ school Òkèlè wa ń sàbẹ̀ ọ̀fà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ school àwọn ọmọ òwá pé láti wà ní ti kíláàsì náà. Aláàjì wa lọ sí Ìlọrin láwọn ọ̀rẹ́ mi púpọ̀ wọ́n wá lọ kó àwọn ọmọ ọmọ wa ọkùnrin lóbìnrin nǹkan náà wọn ọmọbìnrin yẹn mo rántí pé òun ló fẹ́ Aláàjì yìí sábàdà ṣé àwọn àlékún sí wàrà wọn kò ló ọmọ ìlànà rẹ̀ sàlọ́fà ń bẹ̀yìn
ṣe débi pé gbogbo wa là ń jẹun. Gbogbo wa là ń jẹun. Alájà náà tó bá jẹ bọ̀rọ̀ bí àìdílé kò kéré jù. Torí gbogbo ìpínlẹ̀ sí òun wà tó sí i. Wọ́n máa ń ṣe competition. Mo mọ̀ pé àwọn òbí mi àbíbà àbíbàkà òyìn lè tọ̀lọ̀ ọmọ láyé tó bẹ́kù wọlé kó má bẹ́ẹ̀ nígbà. Èyí ò ní bẹ́kù wọlé kó má bẹ́ẹ̀ nígbà. Ẹ ṣe kí a bá ṣe ayẹyẹ kejì. Fún alájà àbíbà. Àti yóò fún mi ní ọdún àjẹun.